أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ògo ọba tí ó bímọ tẹ́nìkan kan ò bí ọba tó dá gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ tó sì jẹ́ olùtọ́jú olùpèsè fún gbogbo ń tó dá aláṣẹ lórí gbogbo ń tó dá ọba tí ìjánu gbogbo tí ń bẹ lókè àti ilẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ní ọba tí ń dá ẹ̀dá ó ní ń pa ẹni tí ọjọ́ rẹ̀ bá pé ó sì ní ọba tí ó jí gbogbo òkú dìde níjọ́ kẹ́yìn tá a padà lọ jábọ̀ fún ní ọjọ́ tí ìkan nínú àwọn ọmọ wa tó kí Al-Qur'anu Karim jókòó yìí bẹ̀rẹ̀ fún wa bẹ̀rẹ̀ jókòó yìí nínú àwọn àyà tó ké fún wa lọ́lọ́run fi náà wa létí níjọ́ tí gbowó pàdé lọ́dọ̀ rẹ̀ tí wọ́n kó àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ olùkàkùlùkàjú ẹ̀ bó ti ẹ̀ pé táwọn ẹlẹ́ṣẹ̀ ní ti àyà tó ké kọjá nísìn tí àwọn èèyàn tó ṣe ń tọ́lọ́ ọ̀fẹ́ ó rí ti ń bẹ lákọọ́lẹ̀ nù ṣẹ́ wọn tí wọ́n mọ̀ wárí tí wọ́n mọ̀ gbọ̀n tí wọ́n sì mọ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ wá pẹ̀lú tíràwọ̀ náà kó síwájú àwọn yìí tí òfin kankan lẹ̀ ń tó kéré àti ń tó tóbi inú téèyàn ṣe tí ó sì kanú ẹ̀ tí ó sì bẹ̀ lákọ́lẹ̀ nínú tírà náà tí wọ́n sì mọ̀ nífẹ̀ẹ́ sí pé kọ́lọ́ ń dáhùn padà sáyé káwọn lọ́ọ́ tún ṣẹ̀ṣe ní tí ò ní ṣe é ṣe mọ́ ọba yìí ni gbogbo ọpẹ́ tọ́ sí àwa mùsùlùmí tí ẹ wà kàtà sí kàmú dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ rẹ̀ torí oore ńlá tọlọ ń ṣe fún àyè tí ọjà máa sẹmí bí ẹranko lórí ilẹ̀ ó yẹ ká mọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah tí báà náà rí àwọn èèyàn míì tí kì í ṣe mùsùlùmí ẹrí bí wọn ṣe ń rìn ẹrí bí wọn ṣe ń sẹmí bí ẹranko kò sí ìdáyà kankan lọ́dọ̀ wọn wọn àmì yí ọ̀tọ̀ wọn àmì tí ń jẹ́ èèwọ̀ gbogbo nǹkan ṣiṣẹ́ ni gbogbo ejò jíjẹ ni ọwọ́ ọpọlọ ń darí wa sójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ tí ṣe Islam tó lóun ní gbẹ̀sìn mí yàtọ̀ sí lọ́wọ́ ẹ̀dá ó yẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ó tún arún òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà sí wa tó lóun fi ṣe ìkẹ́ fún ara ayé wa ma arsalnaka illa rahmatan lil alamin ẹni tó lóun ṣe ní àánú àti ìkẹ́ fún ara ayé ẹni tó pé nípasẹ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àfi máa ń tọ́tọ́ yàtọ̀ sí ti ọ̀tọ̀ la fi dé ìwọ̀ mọ̀ yàtọ̀ sí ntí ó jẹ́ ẹ̀tọ́ la fi dá ọ̀sán mọ̀ yàtọ̀ sí òkun òru la fi dá ìmọ́lẹ̀ mọ̀ yàtọ̀ sí òkùnkùn la fi dá òdodo mọ̀ yàtọ̀ sí irọ́ ẹni tó lọ́n ṣe ló ti ṣe fún wa yìí Ọlọ́run jẹ́ kẹsẹ̀ wọ́n mọ̀ bẹ lórí gìgísẹ̀ rẹ̀ títà fi bá Ọlọ́run pàdé àmín Ọlọ́run jáde yọ̀nà ẹ̀ láyé àti lálùkẹ́ àmọ́ àmín àwọn Alhaji wa Iskeel tí Ọlọ́run bá fi ṣe sábàbí ìjókòó Hajj White Ọlọ́run bá san lẹ́san rẹ̀ o àmín Ọlọ́run bá gbà lẹ́sìn fún ọ àmín àtàwọn àti gbogbo jama mọ́sálásí tọ́jọ́ parapọ̀ tá ń ṣiṣẹ́ olóore Ọlọ́run jẹ́ wọn ó gùn lẹ́mìí dáadáa àmín mọ̀sí wọn máa padà sí ibú àmín Ọlọ́run mọ̀sí jọ dáadáa ó sún wọn ṣe àmín Ọlọ́run jẹ́ wọn ó jẹ́rẹ̀ láyé àtàlùkẹ́ àmọ́ àmín mo kí àwọn àfa wa àgbà gbogbo tán wà ní kálẹ̀ bẹ̀rẹ̀ àtòrí dókítà wa Sirajudeen Bilal Al Asra Ọlọ́run kó bá a lọ́rẹ̀ mi wọn ti dáadáa àmín kọ́mọ jẹ́ wọn bá padà síbú láéláé àmín ìdórí àwọn associate professor wa tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn professor Dhikrullahi Shafi Olohun Orin Ọlọ́run bá a lọ́rẹ̀ mi wọ́n jẹ́ mi padà síbú àmín ìdórí àwọn sheikh wa àgbà Sheikh Ahmed Eleyin Ahmed Abdulkarim Eleyin kí n polúkọ náà délẹ̀ ọ̀gá gbogbo ẹranko tí ń bẹ nínú gbòòlérin ẹ ń bá rí ẹni tó lóun rí nǹkan ojú rẹ̀ fọ́ kò ríran ni Ọlọ́run kìnnìún gan máa ń pẹ́ lẹ̀ Ọlọ́run kó bá a dúró tì yín kó bá a sẹ́ ń lẹ́sàn-án rẹ̀ àmín ó fi ákárí gbogbo àwa tá a wà ní kálẹ̀ àwọn tán jẹ́ olùdarí ètò wa ẹ̀yin bàbá wa tẹ̀ ẹ̀ rán àwọn ọmọ yín níṣẹ́ èyí lórí àwọn ìyá wa àwọn bàbá wa gbogbo tán wà wájú
tẹ dórí àwọn ọmọ wa Ọlọ́run san lẹ́san rí o àmín Ọlọ́run gbà lẹ́sìn fún wa o àmín wala hawla wala quwwata illa billah àwọn bàbá wa olùkọ́ àgbà Ọlọ́run bá foríjì wọn àmín Ọlọ́run bá ṣekú ní sinmi fún wọn àmín àdójúkọ wọn Ọlọ́run jẹ́ ọmọ dá lọ láéláé ìmọ̀ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ inú ẹ̀yàn náà ní dáadáa gbogbo tá à ń ṣe lẹ́yìn wọn Ọlọ́run gbà lẹ́sìn àmín Ọlọ́run bá ṣàlékún kẹrẹ fún wọn àmín àti gbogbo òkú mùsùlùmí lọ́kùnrin obìnrin ọmọdé àtàgbà Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. àmín ní ìjẹta Alhaji wa Komarudeen Àjàlá Jimá Amir Komarudeen Àjàlá Jimá àwọn náà bọ́ sínú sàárè ní ìjẹta wọ́n kú ní alẹ́ Jimá ní alẹ́ Alámísì mọ́júmọ́ Jimá tísàlẹ̀ Jimá badal Maghrib wọ́n sì wọlé sùn ní àárọ̀ ìjẹta ní ìlú tá ń pè ní àròsọ ọ̀fadà láìsí ọ̀fadà ní ìlú tí ń jẹ́ ọ̀fadà àwọn àti gbogbo àwọn tó ti lọ bẹ́ẹ̀ Dr. Brashid Buwaib àwọn èèyàn pọ̀ tó tọ́lọ̀ ti mú sọ́dọ̀ njọ́ tí wọ́n náà ń fọ́ lójọ́ náà kò tí ì yá ni kọlọ́n jẹ́ kí gbogbo látúbọ̀ tán dáadáa àmín kọlọ́n bá kẹ́ gbogbo wọn kó bá gẹ̀ wọ́n àmín ọlọ́run jáde ojú kọ́ wọn dẹ̀ yín wọn mọ̀jẹ̀ ọ bàjẹ́ àmín ọlọ́run jáde ní òṣìṣẹ́ àmín já tán sínú Islam kábàyọ̀nù rẹ̀ pàdé àmín Rabbana Afrika lè ń sọ̀rọ̀ wọn thabit aqdamana وانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم lẹ́yìn إن شاء الله تعالى ntí afẹ́bára sọ̀rọ̀ lé lórí ó ní ọ̀rọ̀ nípa bọ́lọ̀ ń ṣiṣẹ́ léwọ̀ ká máa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́tẹ́ni ká máa mú nǹkan oní nǹkan mọ́tẹ́ni ká máa gba nǹkan lọ́dọ̀ ẹni tó ní ká sọ di tẹ́ni pẹ̀lú gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà lórí ilẹ̀ ní tá a sì fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀ṣàjòjì láwùjọ tá a wà nínú ẹ̀ torí pé àwùjọ wa ní Nàìjíríà dàbí àwùjọ àwọn alábòsí èèyàn àbòsí ó ń gbégbá orókè lórí ilẹ̀ púpọ̀ nílẹ̀ Nàìjíríà kọ́lọ̀ ń kọ́ dàkúnjọ́ kó bá a dá dúró àwọn èèyàn ń fi ìbàjẹ́ wọn fi ń ṣe ayọ̀ wọ́n ń fi ìyapa Ọlọ́run wọn fi ń ṣe ayọ̀ àwọn èèyàn ń gbé ọlá àti agbára tí wọ́n ní wọ́n ń gbé nígbèkúgbè wọ́n ń lò lókulò wọ́n ń balẹ̀ jẹ́ Ọlọ́run ní wala tufsidu fil ardi ba'da islahiha nínú Suratul A'raf ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tá a ti ṣàtúnṣe ilẹ̀ ilẹ̀ tí wà ní dáadáa ẹ má balẹ̀ jẹ́ èmi máa ń tẹnu mọ́ alájọ Ọlọ́run ti dá ayé tẹ́ ẹ dòní tẹ́ ẹ dórí àwọn bàbá wa tán ti lọ ẹ dórí àwọn ọmọ wọn tán lọ ayé bá a ṣe bá ilẹ̀ náà nílẹ̀ wà bí sọ́mọ ṣe wà ńjọ́ náà lọ wà bóòrùn ṣe yọ ńjọ́ náà dòní ní yọ bóṣù àṣẹ yọ láti bá náà ní yọ dòní bójò ṣe ń rọ̀ ní rọ̀ bó afẹ́fẹ́ ṣe ń fẹ́ ní fẹ́ bó tutù ṣe ń mú ní mú bóoru ṣe máa ń wá náà ní wá nǹkan kan ò yí padà nínú ètò tọ́lọ́hún àwa tá à ń lólè wá balẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá tá a wà nínú rẹ̀ yìí látijọ́ agbọ́njúbá ni pé tágbẹ̀ bá gbé nǹkan kúrò lábà wá sí oríta kì í sojú ọjà o ìbájú ojú ọjà náà orí junction ti máa ń bẹ nítòsí àbá tán bá fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ tán bá fẹ́ ta iṣu tán bá fẹ́ ta ẹ̀gẹ́ tán bá fẹ́ ta nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ wọn ó gbé sẹ́sẹ́ ojú ọ̀nà ó ní nǹkan tí wọ́n fi ṣe àmì pé sílẹ̀ méjì sílẹ̀ márùn la fẹ́ ta kẹ́ni wọn ó gbé lẹ̀ ẹ bá fẹ́ ra nǹkan ọ̀yẹ̀wò tó à ń kọjá lọ yọ ọ̀yẹ̀wò sọtẹ lọ́rùn láti ra iye tí wọ́n lé lẹ̀ yóò kọ ọjà tó fẹ́ kó yóò kó owó lẹ̀ yóò gbé òkúta lé lórí yóò gbé apẹ̀rẹ̀ wọn tí yóò kó nǹkan kó náà yóò gbé lé lórí ọmọ lọ ẹnìkan kan ò ní fọ́ kan owó yẹn ẹ̀yìn tó gbọ́ jálẹ̀ níbo àkówó ẹ̀ agbójúbà yẹn kékeré ni kí ìlú tó á di ìlú tó dàbí pé ẹni tó gbé ọjà orí àtọ́jà rẹ̀ wọ́n gbé gbogbo ọlọ́tí wọn ò ní rí mọ́ ìlú yí padà pátá nítorí ṣe yí padà ìlú yìí tí ìlú fi dà bó ṣe dà yìí pàápàá jùlọ lẹ Yorùbá bíi that tọ́lọ̀ ni wọ́n bí wá sí tá à ń sẹ́mi nínú ẹ̀ òun ni pé a fi ìlànà Ọlọ́run lẹ̀ a tún fi báwọn tó bí wa ṣe máa ń ṣe lánàá ìṣẹ̀mí lórí òdodo ìgbé ayé lórí ìgbà tító pẹ̀lú ntọ́lọ́ ń fọ́ni
ìyá yọ ọkàn lórí tí ń bẹ lọ́wọ́ ẹni mọ̀nà túmọ̀ nǹkan ní nǹkan apàyẹ́tì agbàsàtọ̀ ń rìn wá àṣà òyìnbó wọ́n tún wa rọ wọ́n yí wá padà sọ lódì wọ́n sọ adẹni tí ojú kòkòrò múrìà nínú ẹ̀ wọ́n sọ adẹni tí ò ní tẹ́lọ́rùn pẹ̀lú nǹkan kékeré mọ́ wọ́n sọ adẹni tí ọ̀yá yọ ọkàn pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ ẹni mọ́ nǹkan ní nǹkan ní ń olúkálùkù ntí ọmọ 100 ọdún ò ní lé tí ọmọ ní bàbá náà gọ̀gọ̀ sí ọwọ́ ẹni ò ní tó ọmọ 20 ọdún lé lásìkò tá a wà yìí torí wọn ti gbìn ìfẹ́ ayé sí wa lẹ́mìí ayé tí wàá bá bàrà lójú wa débi pé a gbàgbé pé a ti ẹ̀kọ́ ní ayé ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé gbogbo ohun tó ní ìlò wọn dà lẹ́yìn ìjọ kan tí ó di tẹ̀lé ẹlẹ́ni lẹ́yìn o kọ́dà ẹni tí ọmọ èèyàn rí ọmọ kadà máa lo téèyàn fi lẹ̀ tí ọ̀sẹ̀ ní tí ó di lọ́wọ́ tó bá yá olùkàkọ́ àni ká wo ìlú wò ká wo àdúgbò tá a wà náà wò àwọn tó jẹ́ olówó ńláńlá ń bẹ lánàá wọ́n ti wà lábẹ́lẹ̀ wọ́n ti dákẹ́ má bẹ́ẹ̀lẹ̀ ilé wọn ti di tẹlómi àwọn míì ní ń lò ó mo rántí ẹnìkan ní ìlú Ìbàdàn ọkọ̀ pẹ̀tẹ́sì 4 tira wọn ó wá ṣọ́ọ̀pù nínú àwọn ṣọ́ọ̀pù síwájú ilé rẹ̀ wọ́n fi rẹ́ǹtì ẹ̀yìn tó fi ṣọ́ọ̀pù rẹ́ǹtì fún ta provision tíì bisikíìtì nǹkan kan tẹ́lẹ̀ ọba dasùn kan ló bá ní ọjà yẹn ọ̀tá wọn á change ẹ̀ sọ́tì bàbá tó nílé bá sọ pé ilé tó nǹkan ni ó ti tọ́tí jáde ń bẹ̀ ìyá ẹ̀ tako lóhùn ní jáde ó fi lé mi lẹ̀ ni wọ́n fọlọ́pàá mú ọlọ́pàá fi lẹ̀ ọ̀ya ẹni tó nílé pè lẹ́jọ́ wọ́n lọ sí kóòtù lásìkò kóòtù yẹn ní bàbá tó nílé kú wọ́n ti parí ẹjọ́ tẹ̀ kú ẹni tó rẹ́ǹtì lé ọwọ́ àgbẹ̀ àga lórí sàárè ẹni tó kú ti yí wọ́n sìn ọwọ́ àgbẹ̀ àga lórí aṣọ ọwọ́ adarúkọ rẹ ní lágbájá òdìdé kó tún á lé mi jáde ebi ọ̀nà ọkọ lè mi kó nu ilé rẹ ilé rẹ ọ̀nà mọ̀ wáyé kọ́dà yẹn tún máa mutí lórí sàárè rẹ báyìí kọ́ wa ṣe ń tó ṣe. mò ń sọ eléyìí nítorí bí ọlọ́run bí àwọn èèyàn ṣe mú ayé ń bá bàrà tán gbàgbé ọlọ́run ọba adẹ́dà tán sì gbàgbé ọ̀run àpàdé ọlọ́run jọ kàn ní sí ògbèjì ìgbàgbé pípàdé rẹ̀ àti ẹ̀san ọjọ́ náà lọ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹni tí ń ṣe gbogbo aburú tàrí tí ń lọ yìí báwo lè mi àtẹ̀yìn ní òsè ń jẹ́ kan nù wọn ọ̀pọ̀lọpọ̀ wa ń ta máa ń fojú sí ibi tá a máa ń ran kàn sí ó ń lọ́dọ̀ àwọn tán ní agbára díẹ̀ tọ́lọ́run fún wọn tí ń gbé wọn ná tí wọ́n máa ń lò tán máa ń fọwọ́ ọwọ́ ọlá jiyọ̀ lórí àwọn tí ò ní agbára tán máa ń gbẹ́sẹ̀ lé nǹkan ní nǹkan tán máa ń dọ́là lórí nǹkan ní nǹkan tán máa ń gbalẹ̀ onílẹ̀ tán máa ń gba dúkìá onídúkìá tí wọ́n tún máa ń fọ́ tá lórí ẹ̀ àbá àwọn tán ń pè ní ajagunbalẹ̀ kò sí ajagunbalẹ̀ kankan mọ́ àwọn Yorùbá ti jagunbalẹ̀ láti jọ ìlú kọ̀ọ̀kan ti ní báńdìrì tiẹ̀ láàrin ìlú kọ̀ọ̀kan láti ra àwọn ọmọ ẹbú tó ń dìde ìyẹn pọ̀ nìbàdàn ó wà lẹ́kọ̀ọ́ dáadáa tó ń dìde forcefully wọ́n gbalẹ̀ àwọn ilẹ̀ lọ́gbà wọ́n lọ sí fẹ́ǹsì lórí ilẹ̀ onílẹ̀ wọ́n sì géètì kékeré sí wọ́n gbé àwọn ọmọ oníbọn síbẹ̀ àwọn tí wọ́n rúfin tú ẹrú kú ẹ̀ ń bá sọ yìí pé kí lẹ́yìn ṣe ń bẹ̀ wọ́n bọ́ọ̀lù ń bá là lókun ọ̀ràn sálùkì àmà à ń kí àwọn afáwà tán dé láti Kwara State láti Ìlọrin kọ́nà bá a san lẹ́sàn rẹ̀ alẹ́ wọn sáà wọ́n rò ń tọ́ sálùkì àmà àbí tẹ́ni tọ́lọ̀ máa sọ pé ọjọ́ kúrò tí ì pé ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ a máa ń fi ọkàn sí wípé àwọn nìkan ni wọ́n jẹ́ oníbàjẹ́ aláwọ̀ sára àwọn náà ń balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sì ni tọkàn mi àtẹ̀yìn náà ń bẹ tọ́pọ̀ rẹpẹtẹ inú bàjẹ́ tí ń lọ lórí ilẹ̀. wáàsí wa yìí tó ń dá lórí aburú tí ń bẹ mi ká máa gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́tẹ́ni aburú tí ń bẹ mi ká máa fi ọwọ́ lágbani lójú ká máa rẹ́ni jẹ tó dalẹ̀ lórí aburú tí ń bẹ mi ká máa jẹ nǹkan èèwọ̀ ká máa ṣàbò sáwọn èèyàn òní wáàsí dalẹ̀ lórí. ìkan nínú àwọn àfàwà oní hufadul Qur'anil Karim mo wá bùkátà sí ẹnìkan nínú wọn
ká máa bá kí àwọn àyà Kùránì díẹ̀díẹ̀. tọ́ jama nínú ìta bá ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bá lẹ́dà tá a sì fẹ́ sọ díẹ̀ nínú ẹ̀ nínú Suratul Baqara àyà 100 ọgọ́sàn ó lé mẹ́jọ Quran chapter 2 verse 188 sura kejì Quran àyà ọgọ́sàn ó lé mẹ́jọ. Yorùbá ní ọ̀nà míì tí wọ́n gbà pé adad ni wọ́n gbà pé òkà tí nǹkan bá jẹ́ 188 wọ́n gbéra kúrò ní ọgọ́sàn tí mo dáwọ́ kọ́ wọ́n gbé kó àǹkó mẹ́ àádọ́wà ó dín méjì ni wọ́n wí ìyẹn pé 190 ó dín méjì. Yorùbá ti ní ibi àti máa ń gbé èdè wọn ọmọ Yorùbá sì ní wá gẹ́gẹ́ bí Olúwo ṣe máa ń tẹnu mọ́ pé mùsùlùmí ni wá ẹlẹ́sìn ni wá àmọ́ Yorùbá ni wá lẹ́yà. njẹ́ òní wọn ní gbogbo gbàtà ń bá ti rí mi láyé jàlábí àwọn máa ń wọ̀ sẹ́tẹ̀ bá ti ajẹ́ àfa kò gbọ́dọ̀ wọ̀ bó bá sùkò kò gbọ́dọ̀ agbádá ni. ọ̀dà báyìí anakumula. ẹ̀yin èèyàn mi inú Suratul Baqara àyà 188 mo dárúkọ yìí ta ni ọba wa ké káfí àyà yẹn bẹ̀rẹ̀ ẹ fún mi lẹ́nìkan ẹ̀yin kọ́ ẹ lè jẹ́ rọ́ ìdùkẹ́ tó máa jẹ́ kọ́rí méjì lẹ́fẹ̀ẹ́ ṣe pọ̀ ẹ fún alẹ́ kan náà àwọn ọmọ yín ni. A'udhu billahi minash shaytanir rajim. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. الله بالله ọ̀n sọ nínú àyà yìí fún wa kí ló wí o. wala ta'kulu amwalakum baynakum bil batil. ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín bil batil pẹ̀lú ọ̀nà ìtọ́nà ìbàjẹ́ ìsọ nǹkan tí ìṣe tẹni di tara ẹni ẹ má jẹ́ ó wáyé láàrin yín. tá a bá wo ìbẹ̀rẹ̀ àyà yìí tá a sọ̀rọ̀ pọ̀ máa ti ń lọ nínú ìlú wa èèyàn mélòó lónìí nínú ìlú yìí lọ́lọ́ kọ́ṣẹ́ iṣẹ́ òwò ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan tí ó máa jí owó ọ̀gá tó kọ́ṣẹ́ lábẹ́ yìí. torí pé Ìbàdàn ni mò ń gbọ́ ní kí n fi Ìbàdàn ṣe àpèjúwe ẹnìkan oṣù ọmọ ṣẹ́ mẹ́sàn-án wọ́n bá ṣẹ́ ni o wọn ìkọ̀ọ̀kan wọn lọ́kọ̀ ilé ẹni tọrọ ọkọ̀ tó kéré jù lọ Toyota irú tí mo gún kí ni jẹ́ Toyota Corolla tọ́gà ọmọ nǹkankan gbogbo ọ̀nà kọ̀ ilé gbogbo ọ̀nà ra káàtà ń gùn Toyota Camry Toyota oríṣi nǹkan Volvo tí wọ́n ń gùn tọ́gà ọmọ nǹkankan láàrọ̀ ọjà rẹ̀ tán jí tábà ni wọ́n lọ kó ẹrù nínú stọ̀ ẹ lọ kó pálí ọjà báyìí 10 pálí 15 owó kò jáde ẹni wọn kọ pálí 15 fún 10 lówó tọ̀gá 5 tó kù àwọn náà lówó ẹ̀ inú owó 5 kan ní ọ̀la pálí kọ̀ọ̀kan ní 50,000 lọ́dọ̀ ọ̀gá yóò àṣẹ 20,000 lórí pálí márùn fún ẹni lórí tiẹ̀ fáwọn ọmọọṣẹ́ owó yẹn gbogbo ń jókòó tán ń pín lálẹ́ gbàǹbà close. bẹ́ẹ̀ ti ń lọ bí iṣẹ́ oògùn bẹ́ẹ̀ ni ń lọ bí iṣẹ́ aṣọ títà bẹ́ẹ̀ ni ń lọ ṣẹ́ bí àwọn tí ń tarin bẹ́ẹ̀ ni ń lọ bí àwọn tí ń ta sìmẹ́ǹtì tẹ́wọ̀n èèyàn ọ̀ta ọjà ọ̀gá tọ́pọ̀gá òsì lé ọ̀gá lọ kírun wọ́n ọ̀ta ọjà ọ̀gá wọ́n sì lọ ọjà míì sórí gbàkọ̀gà tó dé padà owó tí wọ́n rí lórí ọjà tata àpò wọn ni ó kò sí. wàlá tákùlù amwalakum bainakum bil batil dúkìá yín owó yín nǹkan ni yín ẹ má jẹ́ láàrin ara yín lọ́nà ẹ̀tẹ̀ ìtọ́ ọ̀nà ìbàjẹ́ ẹ̀ nínú ọ̀nà tọ́lọ́ fi sọ. ẹ wo oníṣẹ́ ọwọ́ nílùú wa ẹ gbé building fún yẹn pé kọ́ bá yín kọ́lé tábà kọ́ tons 6 sìmẹ́ǹtì làwọn ó lò
hardly wọn èlò tán sìmẹ́ǹtì márùn báwa ti ń lo sìmẹ́ǹtì ti yín bẹ́ẹ̀ ni wọ́n máa kó sìmẹ́ǹtì lọ society tí wọ́n náà tán lò wọ́n máa kó lo sìmẹ́ǹtì lọ́dọ̀ yín no sìmẹ́ǹtì ti yín ni ó sì máa lọ fi kọ́lé tara wọn àbí wọ́n máa lọ lò site mi ìtàn tó gbowó rẹ̀ ṣé ọmọ ṣẹlẹ̀ n ti ń ṣẹlẹ̀ ni ẹ bá fẹ́ tó mọ́tò ṣe ìtàlọ́bàjẹ́ lára mọ́tò lè má bàjẹ́ sáfíìsì lásán ni mọ́tò ní wọ́n nìkan bàjẹ́ wọ́n gbó lọ yín nǹkan kò sì bàjẹ́ owó tán gbà lọ yín wọ́n sọ àpò wọ́n bá yín pọ́lísì tó ń bẹ lára ọkọ̀ yín padà tẹ́lẹ̀ ẹ kíkẹ́ ọkọ̀ wò ẹ rèéṣẹ̀ ẹ ọkọ̀ ti dáhùn ẹ máa lọ tì í same thing pẹ̀lú fóònù tá à ń lò yìí same thing pẹ̀lú aago gbogbo àwọn nǹkan wa gbogbo olúwa ti dìlú òní ìlú ìbàjẹ́ à ń sẹ̀mí lórí ìbàjẹ́ ni wàláhì ọdọọdọ àfa wọn kọ ọmọ ní kéwù díẹ̀ lọ ha sọ́tò fati àsórí alif lam demi ulaika umul muflihun lọ ha sórí gbogbo tó kùnú kan ẹ máa ṣí àwọn ewé mẹ́ni kọ́ ọmọ òkè kò lérí ké ẹ ṣé ewé mi ìgbà ẹni òkè kò lérí ké ẹ ṣí láàrin méjì kò lérí ké ọmọ òsì ṣe hafla kó n parí Kùránì. ẹ ti ń lọ lù ní ta ni ọ̀kan na wọn lọmọ ká bá ọmọ ká bá kọ́ra ọmọ ká bá kọ́ra já ọmọ ká fàtíà ọmọ ká fàtíà já. ẹ ṣeun Al-Qur'an sọ̀kalẹ̀ sílé ẹ̀yin òye sílé ẹ̀yin ẹsẹ̀ nǹkan mẹ́tẹ́ ẹ̀ sọ pé Qur'an sọ̀kalẹ̀ lé bàbá rẹ̀ yìí kò rí Qur'an ní kéé kò yẹ sọ̀kalẹ̀ gbogbo nǹkan ní ṣẹlẹ̀ ìlú wa dojúrú débi pé ìmọ̀ bá ṣe fẹ́ ṣe kò sì sí nǹkan kan tí sọ ọ́ dìdàkudà ju pé á jẹ àwìn náà lọ èmi àní bàbá jẹ tán tá a bá mú tán ń jáde ń di wa padà á fọ bomú fún ti ń jáde ni òórùn bu ni máa ń rùn àgbérùgbé sọ ni ẹ dànù ẹ dàlẹ̀ padà àwọn hòtẹ́ẹ̀lì ní Saudi Arabia nǹkan tọrù wọn tẹ ẹ bá ti gbalé ẹ máa jẹ tẹ ẹ bá lè jẹ ni mo ní à àwọn tó ní ẹ máa sáfì ọ̀sẹ̀ wọn mọ̀ pé ẹ lè jẹ kọjá akọyin bẹ́ẹ̀ bá jẹ kọjá akọyin ẹ padà dààmú ara yín ní tọ́lẹ̀tì lẹ́ẹ̀ máa wọ̀ ó ti níbi tágbára akọ mọ́ torí afẹ́ gbé ayé rọrùn yìí tí ó gbé ajáde kó òun lé rọrùn inú ọkọ̀ rọrùn tí ó lọ bọ̀ amálẹ̀ kan yìí òun náà ní jìbìtì fi kú gbogbo olú kankan yìí ọ̀gá òdi olòṣì àwọn ọmọ sọlọ ṣọ́ọ̀pù ńláńlá owó rẹ̀ ni wọ́n kó tán fi sí ṣọ́ọ̀pù ọlọ́wọ́ dẹ àwọn ọmọ tí ó run ẹ̀yin náà padà fẹ́yìn náà ẹ̀yin run ọ̀gá yín ọlọ́wọ́ run ẹ̀yin náà padà afẹ́ ẹ̀tẹ̀wájú lórí háyà wọn. وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم. Ọlọ́run tọ́lá ẹ̀gá tó tẹ̀wájú táwọn tá ju àwa kéékèèké lọ lọ́lọ́run dé o àwọn tá pé ńgbà wọn bá gbalẹ̀ onílẹ̀ tí ì ṣe tiwọn tí wọ́n gbalẹ̀ onílẹ̀ lọ́wọ́ ẹni tó nílẹ̀ tán gbẹ́sẹ̀ lé lẹ̀ tán ní àwọn ti gbẹ́sẹ̀ lé wọ́n á kó owó tó pọ̀ millions of naira wọ́n ó lọ kó bá dájọ́ pé tó bá di ẹjọ́ ní táwọn ò fi yanjú ẹ̀ ti wà ńlẹ̀ àwọn ajagunbalẹ̀ ń ṣèyàn dáadáa ní Ìbàdàn tí wọ́n bá gbalẹ̀ onílẹ̀ DPO àdúgbò bí wọ́n ti gbalẹ̀ wọ́n ó ti kówó fún iye plus tí wọ́n ó fún DPO nù lẹ̀ tí wọ́n gbalẹ̀ onílẹ̀ wọ́n ó sọ fún iye plus báyìí tiẹ̀ ń bẹ̀ bọ́ ọba fẹ́ lò bọ́ wá sì ní abọ́ ọ̀tà kákówó ẹ̀ wá iye báyìí láta plot kọ̀ọ̀kan kákówó ẹ̀ fún ọ wọ́n á kó àwọn mẹ́rù kú ní gbòòrò wọ́n fáwọn náà lówó àwọn tó ju wọn máa sáná tí wọ́n máa rú òfin tú àdá ń bẹ lọ́wọ́ ọ̀bẹ ń bẹ lápò ìbọn ń bẹ lọ́wọ́ wọ́n àwọn DPO náà tó kó àwọn ọmọ ṣẹ́ tiẹ̀ náà fún wa wọ́n á borí ilẹ̀ ẹni ẹ bá rí ẹ pa àwọn ọmọ tó nílẹ̀ ọmọ sàṣàlà fẹ́mi wọn. tẹ́ bá lọ court èyí ó sunkún bọ̀ nbẹ́ ni wọ́n ti parí ètò pẹ̀lú àwọn adájọ́ tí wọ́n ń lò Masha Allah la quwwata illa billah tí ìbá ṣe pé ayé ti di ayé àlùjára mọ mẹ́nìkan ní high court adájọ́ kan ó ti kú òláyé tábà ti ń ṣe ẹjọ́ tẹ jọmọlẹ ló ń jìbìtì náà bá gbà kóòtù ẹ̀ ní ó gbé kéésì lọ. ẹ tá àwọn ìtọ́ afẹ́ jókòó
yóò gbé kúrò ní dání àti ọ́fíìsì bọ́ sórí káńtà lórí tébù ẹ̀ báyìí ẹ rò pé ní Ọlọ́run ni yóò gbalẹ̀ òun lẹ̀ fún wa àfa wọ́n kọ ìwé pé last 15 days jẹ́ ẹ̀ẹ́dógún náà ti lẹ̀ ìwé má dùgbò ń pé a fẹ́ ṣe ẹjọ́ a fẹ́ gba ilẹ̀ ẹ̀bẹ̀yẹn ìjọba lónìí wọ́n kọ alẹ́ ni wọ́n kọ̀wé ọ̀la ni wọ́n sì judgement wọ́n á lọ lẹ̀wé lóru tẹ́ ẹ bá jí láàárọ̀ báyìí ìwé òsì ń bí lára kò sí ní jẹta léètì jẹ̀ẹ́dógún sí mẹ́mẹ́ tẹ́ ẹ bá dé kóòtù báyìí wọ́n náà ti ṣe judgement látago 11 láàárọ̀ ẹ lọ kẹ́rù yín kù mbẹ́ àbí ẹ lọ bá àwọn tó pè yín lẹ́jọ́ tán bá ní ẹ̀dùn síbẹ̀ yìí tẹ́ bá sẹ́yìn máa tètè lọ sán bí wọ́n ṣe ń gbalẹ̀ ń lẹ́nu. Ọlọ́run lẹ́yìn náà ń sọ nǹkan ní nǹkan ẹ̀ ń gba nǹkan ní nǹkan ẹ̀ ń fadọ́jọ́ lówó nítorí àtijọ́ farikọ́mìnà wádìí nọ́ọ̀sì bìlẹ̀ ìfmi nǹkan oní nǹkan ẹ̀ ń jẹ́ pẹ̀lú ẹsẹ̀ yìí náà máa pọ̀ ní ẹsẹ̀ ọ̀nà ẹ̀dá ọ̀nà bàjẹ́ lẹ́gbàá ń sọ nǹkan ní nǹkan di tara yín. Ọlọ́run bá tọ́lá rẹ̀ ga kò fi alẹ̀ nínú òkun ọsọfà níbi Muhammad sallallahu alaihi wasallam ntọ́lọ́ ń fẹ́ ntí ọ̀fẹ́ ọ̀sàlẹ̀ yẹ lẹ́kùn rẹ̀ sínú Kùránì àníbi sallallahu alaihi wasallam fi jíṣẹ́ fún wa àníbi wáhayù méjì lọ wà látọ̀dọ̀ Ọlọ́run fún àníbi sallam wáhayù àkọ́kọ́ ní Al-Qur'anul Karim wáhayù ẹ̀kejì ní hikima rẹ̀ tọ́pẹ̀rẹ̀ kàfà à ń sọ pé òní sunna ń bẹ̀rẹ̀ Suratul Jumu'ah Quran chapter 62 ní Suratul Jumu'ah aya kejì àti kẹta rẹ̀ sura kejìlélọ́gọ́ta aya kejì àti kẹta Ọlọ́run wà alladhi ba'atha fil ummiyina ọ̀ya. huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin. Ànábì kíkẹ́ àti gọ́lọ́n kọ́ lọ́ọ́ bá tẹ́ ẹ̀ bá ní mùsùlùmí lóhun tí ó bá tẹ̀lé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam tó a fi ẹlòmíì ṣe aṣíwájú ẹ̀ tí ń tẹ̀lé òun tó ń sọnù inú sinmi látọ̀ lágbára ni a gbọ́dọ̀ tẹ̀lé nìkan kan ní ẹ̀dẹ́ yẹn abara àfẹnibà tó tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam lókun ẹ̀ ń bá tẹ̀lé aqidatan ibadatan akhlaqa ẹ̀ ń bá tẹ̀lé nígbàgbọ́ níjọsìn níṣẹ́sí wà a jẹ́ pé a máa tẹ̀lé ń tàn lẹ́yìn torí pé òun ṣe tànàbí ọ̀sọ́lá irun tó lọ́n ṣe fún baba olùkọ́ àgbà Ọlọ́run ṣe yẹn fún ọ púpọ̀ a gbọ́dọ̀ gbàgbé gbogbo wa bá a ṣe kéré yìí tá a kéré pọ̀ yìí tolùkọ́ àgbà bá tẹ̀ bá lọ́dọ̀ bàbá ó dìde tó a ti rí yẹn lọ́ọ̀kan ni èèmọ̀ ńlá ni àfa mi tá a là àfa wọn. dókítà náà o àfa mi gbogbo bẹ́ẹ̀ ni ọba kíta mi là àfa. àpẹẹrẹ yìí wọn mú látọ̀dọ̀ àdúgbò sọ́dọ̀ àdáwà rẹ̀ ọ̀sán náà ọgbà pàtàkì àbí ẹranko ìbáwọ̀ bá àgbà níbi ìgbà àtẹ̀lá níbí náà ta ló bá dẹ̀bí lò sọ́dọ̀ àdáwà ọ̀sán náà tó sábà fún bá lò pọ̀. Ta ni wọ́n lè béèrè rẹ̀ lọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ nínú wa pé kọ́ máàkì ní wa lágbà máàkì ní 3/10 2/10 1/10 lágbà ìyàwó rẹ̀ kánà kúrúkù alọ́kùnrin ìwà ní ọ̀sán kùrá ní ìlú ẹ bá báyìí bí lọ́pọ̀lọpọ̀ ọdún tí wọ́n á ń ròyìn rẹ̀ rí táwọn ìyàwó rẹ̀ ní àwọn òrí tọ́tọ́ bọ́ ókè báyìí ní ká obìnrin kankan nù lé àbí ọmọ àbí kọ́ọ́dìmọ̀ pé ànábì bọ́ òkè bẹ́ẹ̀ wà ní obìnrin àbọ̀nà ọmọ ọ̀dọ̀ ọ̀sẹ̀ lè rí. ilé àǹkàlẹ̀ kìlómítà ni ilé àǹkàlẹ̀ lè já ìfi ìṣẹ̀bí nìlá àwọn tó wà lójú ogun nìkan lókèdè ọgbà òkè báyìí sí yẹn. ní ilé ẹ̀kọ́sẹ̀ lè rí èèyàn mélòó ló lè dàbẹ́ yẹn lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ náà wà. ẹ̀ẹ̀mẹjọ ọmọ tá a dábì mọ́ àìmọye ọmọ tá a sọ pé ọmọ kúyà èmi gan náà punishment oríṣiríṣi fọmọ bí ìbá ṣẹṣẹ ní pọlíṣẹṣẹ máa ń rí ọmọ kúyà wà sìgá ọ̀bọ wà bàálù wà gbé láti Lagos kọ balẹ̀ jẹ́dà
ọba ọmọ sọ ẹkún gbàtọ bẹ́ẹ̀ lọsẹ tún méjì ní tó kọ bò ó lòdòdì níwà aláàbà ẹ tọkọ mi yẹn náà bẹ́ẹ̀ni ṣìkà ọbọ yóò kí ọ bẹ ẹsẹ̀ báyìí láàfin yóò gbẹsẹ kó sí ọ Alhaji ẹdákun wọn ní sí bẹ́ẹ̀ máa alájẹ ká ti dọ̀rọ̀ ọkọ ọba onílẹ̀ ànàlọ́hún mọ̀ngọ́jára mọ̀nàrà láti ànàlọ́ mọ̀ngọ́jára mọ̀nàrà láti. làánà ọlọ́mọ lọ bẹ́ẹ̀ ń bá yí àlàálẹ̀ padà àmì tá a fi sílẹ̀ ilẹ̀ tí lágbájá sí lágbájá rè wọ́n rí pílàsì àbí wọ́n gbégi pèrègùn sí àti nǹkan míì àfisàmì sí ẹnìkan wà lọ yí padà làánà ọlọ́mọ lọ́ba ẹni nù ẹ ń bá àníwẹ̀ ọ̀sọ̀lẹ̀ nínú àdìsí mi ó ní ẹnikẹ́ni tó bá mú ṣíbrù kan nínú ilé onílẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n bá ní ṣíbrù kan kí ni wọ́n máa ń pè íǹchì kan ní wọ́n máa ń pè lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá nínú ilẹ̀ onílẹ̀ wọ́n ó gbé kọlọ́run jọ ọ̀dájọ́ dé ilẹ̀ keje déédéé íǹchì kan ilẹ̀ onílẹ̀ tó mú láyé wọ́n á gbé lórí ilẹ̀ keje tọ́lọ́ ń dá ẹgbẹ́ méje náà nílẹ̀ bí sáwọn ṣe jẹ́ méje lẹ̀ jẹ́ méje níparí sọ́tò tọ̀lá kìlọ́ lọ́run ti wí bẹ́ẹ̀ o ayàtọ̀ parí sọ́tò tọ̀lá kìíní òun ọlọ́ọ̀ba ló ń dá sábà sàmú wá sàmúlẹ̀ dìmítìlá ó ní yàtọ̀ náà sádọ̀ amúrùbẹ́ náà òun lè tá a là mú ana Allah ala kulli shay'in qadir wa ana Allah qad ahata bi kulli shay'in ilma ẹlẹ́kẹ̀ fún wa ìparí sọ́tò tọ̀lá. Allahu alladhi khalaqa sab'a samawati wa minal ardi mithlahun يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. ẹnìkan wàá mú ìṣìkan lórí ilẹ̀ òun lẹ̀ láyé a wà sọ ìṣèkan dé ilẹ̀ keje wọn àgbẹ̀ kọ́ lọ́rùn jọ ọ̀dàjọ́ a fi àmọ̀ pé òun jìbìtì ti múlẹ̀ òun lẹ̀ mọ́ tiẹ̀ ẹ wá wòye àìmọye hectares àbí kí n sọ acres gbajúmọ̀ lọ́dọ̀ wa àìmọye acres ilẹ̀ òun lẹ̀ àìmọye kìlómítà ilẹ̀ òun lẹ̀ táwọn èèyàn mú lónìí nínú aburú tí ń bẹ níbi ilẹ̀ onípa àwọn tó ń ṣèjọba àwọn presidents àwọn governors tó bá fẹ́ lo ilẹ̀ fún tara wọn òfin Nigeria decree Nigeria land use decree 1979 ó ṣe lẹ́tọ̀ àbí 1978 ṣe ni ẹ̀yin lawyers 78 lẹ́sẹ̀ land use decree àbí 79 78 ó ṣe lẹ́tọ̀ pé kíjọba gba ilẹ̀ lọ́dọ̀ àwọn tó ní fún public use ilẹ̀ tí wọ́n gbà tí wọ́n lò fún ìlú afẹ́ dájà afẹ́ kọ́ yunifásitì afẹ́ sọ̀sìpítù afẹ́ ṣe títì afẹ́ ṣe nǹkan tó jẹ́ ti gbogbo olùkíṣe tara wọn ìjọba lè gba ilẹ̀ wọn kó fi lò fún nǹkan gbogbogbò yóò à fún àwọn tó nílẹ̀ ní owó tasọ́rẹ́ iyegi ọ̀pẹ tí ń bẹ lórí ẹ̀ ní 1996 ni mo mọ̀ káyìn $2.50 ní igi ọ̀pẹ kan yóò ti rí ìṣẹ̀sókè ní ìsìn o igi ọ̀pẹ kan $2.50 igi kòkó igi obì $2 wọ́n á ka iye ọ̀pẹ tí ń bẹ lórí ilẹ̀ iye obì iye kòkó tí ń bẹ lórí ilẹ̀ wọ́n sanwó yẹn fáwọn tó ń bẹ lórí ilẹ̀ ilẹ̀ gángan fúnra ẹ̀ wọ́n níjọba lónìí àwọn alágbára wa ń gba ilẹ̀ tí àwọn fẹ́ lò personal use kì í ṣe public use personal use wọ́n á lo agbára ìjọba pé ìjọba fẹ́ lò lẹ̀ àwọn náà sì fẹ́ lò lẹ̀ wọ́n á gbalẹ̀ wọ́n á fi dá private university wọn lẹ̀ wọ́n fi dá college of education fẹ́ dálẹ̀ lẹ̀ wọ́n fi dá polytechnic fẹ́ dálẹ̀ lẹ̀ private hospital fẹ́ kọ́ wọn fi dálẹ̀ state agriculture pẹpẹ wọ́n la orúkọ agriculture wọ́n yé gbalẹ̀ àwọn náà padà lò lẹ̀ state fẹ́ dálẹ̀ wọ́n fi dálẹ̀ tẹ́ bá ń gbọ́ pé public private partnership ìlú àtàwọn iléeṣẹ́ aládàáni àwọn gómìnà bá wọn ṣàdéhùn pọ̀ àwọn ní ọjọ́ ìlú àti àwọn kọ́mìnì aládàáni ní ọjọ́ ní property irọ́ ni o kọ́mìnì táwọn gómìnà yẹn ní kọ́mìnì táwọn president ní òun náà fi hàn operate tán fi gba nǹkan ìlú tán lò èmi àwọn sọ lójú àwọn gómìnà o torí
àní bẹ̀rù yẹn ká torí ẹ̀ sọ pé àní sọ ní ta fẹ́ sọ ní bá pààyàn àáfẹ́ kan kú ni tẹ́lẹ̀ ẹ̀ tó sì pààyàn lè dá yàn jì ẹ̀ sọ ní tẹ́ ẹ̀ sọ kẹ́ ẹ̀ kó mbẹ́ bọ́lọ̀ ń balẹ̀ ẹ̀ kó bẹ́ẹ̀ ní bá sì ń bẹ́ẹ̀ lákùsí káṣọ òdodo káàkó. wọ́n gba ilẹ̀ lórúkọ ìjọba wọ́n á máa lò lẹ́ fúnra wọn èyí tí gbogbo wa mọ̀ ọ̀nbẹ àfẹn tó bá kéré lókun èyí tí gbogbo wa mọ̀ gba àwọn land use decree tán gba àwọn land use decree gba ilẹ̀ lọ gbá àtàwọn ń dá lò lónìí gbogbo aláma OFN Operation the Nation gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ìyẹn ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ajagun gbalẹ̀ tá à ń sọ nílùú lónìí tá ń da àwọn ìlú lálárú káàkiri pẹ̀lú bákìn àwọn tí ń ṣèjọba ni àwọn ni ó fún ọ lọ́lọ́pàá àwọn ni ó fún ọ láwọn adájọ́ tí ó ṣẹjọ́ wọn àwọn ni ó sọ adájọ́ pé bí ẹ ṣe dáre ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń lọ olùkàkù wa gbàgbé ìjọ tá a pàdé lọ́dọ̀ Ọlọ́run gbogbo tí wọ́n ń gbà ní nǹkan aráàlú yìí ìgbẹ̀yìn náà nípa àwọn náà padà dálẹ̀ ẹnìkan ní tí o ti tòṣù méjì ní Ìbàdàn àgbà lọ́ọ̀yà ni nígbà táwọn èèyàn ń complain pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ gbogbo ilẹ̀ lù ní ẹ ti fẹ́ tà tán wọ́n ní lọ́ọ̀yà ní wọ́n ń lásìkò wọn lọ́wọ́ ní ọdún méjì àbọ̀pọ̀lẹ́ náà ló kù tí wọ́n fi lẹ̀ wọ́n lọ pẹ́ tán ọdún mẹ́rin lẹ́yìn tí wọ́n kó ìjọba ní gbogbo tẹ́ rí wọn kò ní tiwọn tí ó di tìlú padà tàbí káwọn tó tún bórí ìjọba tó sọ di tara tiwọn àwọn náà ó tó dalẹ̀ tọ́wájú ẹ̀lú nínú tó gbàdúrà àwọn náà títí tọ́lọ́run tó nílé ó fi padà fi jogun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtìlẹ̀ kò sí èméjì lórí yẹn gbogbo àná láti rí kọjá nílùú Ìbàdàn bàbá kan bẹ àgbà olóṣèlú wa nìbàdàn ní látijọ́ wọ́n ti jáde láyé lọ́dún díẹ̀ sẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ ẹni tó lè lẹ̀ tọ́ wọ́jú ẹ kàn kọ́lùkọ́ ẹ sára signboard ẹ lọ rí mọ́bẹ̀ this land belongs to lágbájá ẹni tó lè yọ ṣàkóso síbẹ̀ yóò tí wọ́n bá orúkọ ẹ̀ lórí ilẹ̀ tẹ́ wá tán lọ lórí ilẹ̀ tẹ́ wú signboard wọ́n nù ọ lọ gbé ó tọ̀ wá nu bùtù wọ́n gbèsè wọ́n dè mọ́ nu bùtù wọn àwọn lọ́dọ̀ ẹ̀ ìbá kú dédé ni tábà gbẹdẹwájú ẹ láyọ̀ àní orórúkọ mi lára signboard ó sì wù orórúkọ mi lára signboard ó wù olórí láyà bá dorí kodò báyìí ẹgbẹ́ ẹnu ẹ̀kẹ́ jẹ́ òbò ní dídorí kodò àwọn tiger lion ẹni tó dorí kodò sáìn ni nígbà ìjọba bó tọ̀ntàn tí ò lè la ẹnu mọ́ ṣé mo sọ pé kẹ́ ẹ̀ lù ní ṣé mo ní ẹ̀ lù ní ta ló lù báyìí náà tiger ni lion ni ẹ lọ bá fẹnu ẹnu ẹ lọ fẹnu ẹnu àìmọye ilẹ̀ tó ń gangan fún rẹ̀ gbàngbò òkúta olùkàwé ń gba májèsì kọ̀tù lọ jẹ́jẹ́ ni ń gbalẹ̀ wọn padà ń lọ májèsì kọ̀tù ń gbalẹ̀ wọn padà olùkàwé ń gbalẹ̀ ilẹ̀ tó ń gangan gbà fún rẹ̀ yàtọ̀ sí pé wọ́n ń gbà lórúkọ ẹ̀ wọ́n padà sọ́dọ̀ àwọn tó ní nǹkan wọn padà táwọn ò tó sọ̀rọ̀ ńgbà tí ń bẹ láàyè olùkàkọ̀ ọ̀nà tí ìjọ ta kú láyé kánà tí ó ta gbàdé Ọlọ́run kámọ́ gbàgbé ìkànnù ká máa ṣe àbòsí lórí ilẹ̀ tí ń lọ lọ́wọ́ yìí tó di bárakú yìí tó kọ́ kò ń jẹjẹkújẹ nítorí pé àṣà di àṣà mọ́ àṣà gbàyé tó wá di àṣà o lè mọ kàdé gbogbo òlu àmọ́ ní àṣà táwọn èèyàn wa ń dá nìbàdàn wọ́n ní kò sí halali ma haram nìkan ló kù nílẹ̀ haram gan tó kù wọ́n ní òtò pín àtúmọ̀ tùmọ̀ra lọ ní àtòrí njẹ́ ọmọ kọ́kọ́ gbọ́ lẹ́nu èèyàn ní Central Mosque Ìbàdàn lẹ́jọ́ kan lọ lẹ́jọ́ kan ní wọ́n lẹ́nu ẹ̀ sọ mo ní kó tuntun wí ọba tuntun wí mo ní ta lọ sọ bẹ́ẹ̀ fún yín pé ò sí halali ma mo ní haramu gan ló kéré sí halali lórí ilẹ̀ haramu ti bẹ lórí ẹ̀ ló kéré sí haram haram ló kéré sí halali halali ló kó jọ haramu lọ máa bẹ̀ sí ká àwọn nǹkan kéèyàn máa ta sọ halali ká máa ta bàtà halali ni ká máa ta spare parts mọ́tò halali ni ká máa ta motorcycle halali ká máa ta kẹ̀kẹ́ mẹ́rùwá halali ni ká máa ta táyà halali ni ká máa ta ike kẹ́ẹ̀gì báskẹ́ẹ̀tì igbá àwo oníke halali ni ṣíbí kọ́ọ̀pù oníke halali ni ká máa ta sìmẹ́ǹtì halali ni ká máa ta nǹkan báyìí wọ́n á bẹ̀ sí kankan ká ta ọtí haramu ni ká máa ṣaṣẹ́wó jẹun haramu ni
ká máa ta ẹlẹ́dẹ̀ àbí ká máa sin ẹlẹ́dẹ̀ haramu ni ká máa ta pàyà fọ̀nàgà ò pàrágà haramu ni pẹlẹbẹ haramu ni wọ́n á kà wọn nǹkan díẹ̀ mo ní fi kún ní àwọn tó jẹ́ haramu ọba fi nǹkan méjì kún nígbà òfin nǹkan méjì kún tán mo ní ẹni tó sọ nǹkan mẹ́wàá mi tó tún jẹ́ halal màá tún bẹ̀rẹ̀ ká máa ta pure water Fanta Coca-Cola halali ni ká máa ta flour halali ni ká máa ta ẹja ta ẹran ta panla halali ni ká máa ta pàmò halali wà bẹ sí ká mo ní halali ọkọ jùlọ àbí haram ó ní halali ni mo kí ló dé tẹ ẹ sọ pé haram gan tó kù lórí ẹ gan ò tó wá pé kò sí ara halali ma so gbogbo eléyìí o ti wọ ọkùnrin àbí òsì olóyìn bẹ ẹ má dasakasa tó pé ẹ ń ba ẹ̀mí àwọn èèyàn jẹ́ ni ẹ ń sọ fáwọn èèyàn pé haram ọmọ lé ká mo ní ta agbẹ́jú bá ń lẹ Yorùbá wọ̀ pé ọ̀rẹ́ sẹ wèrè òkújọ́ olóṣù rẹ sẹ ẹni rẹ sẹ́ni rẹ wàá sí lórí ilẹ̀ mọ́ni náà lọ sọ olùkọ́ àpàdé níta ń jẹjẹ kú jẹ yìí mo ní tọ́lọ̀ ó fẹ́ ẹ̀ wà má mi dá bàtí fìlà àti ilé alẹ́ rẹ̀ sùkùl àlọ́lọ́ nínú sátò wood gbogbo ẹ̀dá tó ń dá sórí ayé ọ̀run ni rísíkù wọn wà Ọlọ́run bọ́ ẹ̀dá pẹ̀lú halal tọ́pọ̀ rẹpẹtẹ lórí ayé láì débi haram ṣùgbọ́n torí pé haram wọn á jẹ ìmọ̀ tètè dọ́wọ́ èèyàn torí pé orí ibú ni ju halal lọ lọ́jọ́ ká kò yà sí díẹ̀ n gbẹ pé ẹ ní deposit owó kẹ tó máa ta ọtí wọ́n máa gbé wá báyìí fúnra wọn ni wọ́n gbé bíbí kọ̀pù wá já ọtí lẹ̀ àbí truck wọ́n já lẹ̀ wọ́n gbà padà máa bó lọ́tàn àbíjọ́ mẹ́jọ sọ́tàn paraga ẹ ra kíní inú pẹlẹbẹ ẹ ra $2 ẹ fi pa $20 àwọn tí wọ́n á ta òkè wọ́n á dà ọjà tó wà profitable tó yẹn tẹ́pẹ́ ẹ jèrè 1000% profit kí ni wọ́n torí ẹ̀ dà ọkọ̀ mélòó lọkọ̀ wọn tán gùn ilé mélòó ni ilé tí wọ́n kọ́ asset mélòó ni wọ́n ní. owó haramu kò ní àlùbáríkà kì í ṣe sóore kò wúlò fún ara ọmọ ẹ̀dẹ́ nìyà kò wúlò fún alùkìá mọ̀ wa halali lè kéré ṣùgbọ́n halali tó ní kéré òní ó ní àlùbáríkà òní ó so èso rẹ̀ fún yàrá yàtí lálùkìá mọ̀ ó lè kéré lójú mo ní àwọn olówó Saudi Arabia ṣe èrò pé haramu náà ń jẹ ni mọ́sáàsì wọn ló kún gbogbo olúwa yìí bẹ́ẹ̀ bá dé mọ́sáàsì àwọn Saudi lọ́kọ́ bẹ́ẹ̀ bá dọ̀ mọ́sáàsì Saudi lọ́kọ́ bẹ́ẹ̀ bá dọ̀ débi Saudi lọ́kọ́ àwa ọ̀tá àjọkò ti haramu mọ́sáàsì làwọn mélòó làwọn kọ́ lọ́dọ̀ wa fúnra wa àwọn tó à ń kọ́ mọ́sáàsì sọ́dọ̀ wa ò débi ìrí ẹlòmíràn sì ń débi tí èkó láyé owó wo nǹkan kan náà ṣe tán fi rówó. ọlọ́pàá lásán ọlọ́pàá ní títí Saudi Arabia ó lóun fẹ́ yàwó wọ́n ṣẹ̀ṣọ́ yín fún mi nìkan ìpòsù mẹ́fà ó lóun fẹ́ yàwó yàwó lóò tí ì lóyún dìsìn láti ọdún 4 ó wá sọ fún ẹnìkan pé òun fẹ́ sádàkà kan tó ń fẹ́ fi ṣe tàwásùlù sọ́dọ̀ Ọlọ́run kó fi fún òun lọ́mọ pé so lè bó nǹkan mọ́sáàsì ọlọ́pàá lójú títì ni o ó ní ẹ̀rù wa bá òun pé ṣé kìí pé wọ́n fẹ́ àrẹ́sì òun yọ ọ̀dọ̀gbọ́n tán pé ẹ̀yìn ẹ̀yìn tẹ́ máa ń gbó jáde ní Saudi rẹ̀ wọ́n ò ní bá ọkọ mọ́sáàsì o afẹ́ kọ́mọ́sáàsì ẹ sọ fáwọn tó ń ṣe onímọ̀sáré wọn bá ń kọ́mọ́sáàsì wọn ni àsìkò báyìí ló ń kó lẹ́nu iṣẹ́ tó bá lè padà wá bá wọn òun fẹ́ kọ́ mọ́ lé òun kó lè mọ̀ pé kì í ṣe pé ọlọ́pàá ti ń wọ ẹni tí ó mú lóun o ó lóun wá sọ pé òun ráyè lónìí àmọ́tá di lọ́tùnla sọ wà ní dìtì olóhùn wà ní dìtì ó wá gbìyànjú lọ́lẹ́ níjọ́ kẹta ìyàwó ẹ̀ náà wà ń sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn lẹ́yìn yàrá pé kán bá ń bẹ́ lọ́nkọ́ ló ń fa wọn lọ́mọ ọ wa kó rí ìyá lè fa fóun nígbà tó ń sọ pé òun fẹ́ máa lò bọ̀ Nàìjíríà ìgbà táwọn sẹ́ẹ̀rì ìyá nìyẹn wọ́n ṣẹ̀ sí $41 million káwọn fi kọ́ mọ́sálásí káwọn fi bẹ Ọlọ́run fún un lọ́mọ ọlọ́pàá Nàìjíríà ọ gbà lọ́wọ́ wa ni bẹ́ẹ̀ bá lọ kíkìlẹ̀ mú wa bọ́bá kíkìlẹ̀ filẹ̀ fún ọ sọ wọn nù wọn tí ó fún wa ní nǹkan ìbàjẹ́ kọmíṣánná ọ̀fẹ́ gbà ní kọfẹ́ fún yàn. wọ́n ń sọ ilé nítorí pé gbogbo wa ntọ́ ń bẹ́ ní òròrí ọ̀pọ̀lọpọ̀ yẹn ò ní pé haramu ni láyé ọmọ jẹ pé èèyàn lè dolo àìjẹ haram àwọn èèyàn ń dolo nínú ìlú tiwa náà tá a wà yìí láì gbójú ọ̀nà haram àwọn èèyàn ń dolo ń di owó ṣiṣẹ́ wọ́n ń dolo ló ń bi iṣẹ́ ọwọ́ gbígbà ọwọ́ kọ́lọ́ fàdúrà ká ṣe téèyàn ṣe lásán ni kó kéèyàn máa náwó kọ́ máa ṣẹ́kù kó mi ò máa kó kọ́ máa rajà kọ́ máa ta kọ́ máa gbaṣẹ́ kó tó náwó yẹn ta kó ti tó rí sẹ́mi náà làwọn èèyàn fi ń dìde nínú ìlú tiwa yìí náà kì í sojú ọ̀nà haram. ẹ̀yin èèyàn mi tẹ̀ ń bẹ ní kalẹ̀
hadith kan bẹnu Sahih Bukhari tó fi sọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu anhu kí n fi ṣe àpèjúwe nínú Sahih Bukhari. Abubakar Siddiq radiyallahu anhu ó ní ọmọ kan tó bá ní gulam yẹn ni pé ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lábẹ́ tí ń ṣe khidima fọ́gá ẹ̀ ó gbé oúnjẹ wá a máa ń gbọ́rọ̀ ń pọ̀ lẹ́nu àwọn èèyàn ó sì ń bẹnu Sahih Bukhari. Ó gbé nǹkan jíjẹ kan wálé fún sọ́dọ̀ Abubakar Siddiq radiyallahu anhu. Abubakar sì mú ó bù nù oúnjẹ wọn òkèlè kan ó fi sẹ́nu kì í sókèlè àmàlà abẹ́ bá o nta bùsọ̀wọ́ torí wọn ti lókèlè wọn tún ní wọn jẹ oúnjẹ kíndé kan wọn jápọ̀ àyà sọkúsọ táwọn kan máa ń sọ nílẹ̀ wa ó bu ẹnu báyìí ẹni wàá sọ pé ìrẹ khalifa kó o tó jẹ nǹkan máa ń béèrè ní pé ibo ni kíní ìtiwa o tó jẹ àmọ́ lónìí ọ̀nà ti béèrè Abubakar ibo ló ti rí tí mo bu ẹnu yìí o ó nígbà tí ń gbẹ láyé ìgbàjà ilé àgbà yá ìmọ̀ kan òun ṣiṣẹ́ takahunu kí ni jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀dá gbígba iṣẹ́ babaláwo wà mọ́ òun sínú takahunu irọ́ kàdáàtù gbọ́dọ̀ kàdáàtù mẹ́rin àdìsí mọ ta ẹni tí mi ní ma sẹ́yìn ẹ ṣe o ẹ tán ni o báwọn babaláwo ṣe máa ń parọ́ mọ yẹsẹ́ wò fún máa ṣe o àwọn ọmọ parọ́ kan fún irọ́ wọn á ta lọ́dọ̀ rẹ̀ ẹni tó wọn á parọ́ fún jò ní o lọ́ á pàdé lójú ọ̀nà lónìí lọ́ á fún òní tó bu ẹnu Abubakar ni o ti pa mí radiyallahu anhu ọ̀tọ̀ bu ẹnu títí tí ń tọ́jẹ́nu ìdá gbogbo ẹ̀dá lẹ̀ lẹ́nu ẹ̀ ó bí gbogbo ẹ̀ lẹ̀ ọwọ́ àtúntò sọ lẹ́yìn tó ti bí gbogbo oúnjẹ inú ẹ̀ tán ó ní kódà pé ẹ̀mí mi ọba jáde mọ́ ní tí mò ń bí ọ̀tẹ̀rẹ̀mí kẹ́mi mi ọ̀ jáde kí àràmù ọ̀ jáde nù kùn mi pẹ̀lú ẹ̀mí mi ju kí n gbé àràmù déwájú Ọlọ́run lọ. tàbá bẹ́ẹ̀ lọ èmi àtẹ̀yìn àìmọye haramu tá à ń jẹ lójoojúmọ́ ìlú wa ti di nǹkan àìmọye haramu tá à ń mú lójoojúmọ́ nínú àwọn náà pápá wa nínú gbó àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn kírun mẹ́ńbẹ́ o àwọn tó hakura lórí mẹ́ńbẹ́ o ní fún alápèjúwe kan ní tìbàdàn nídìí àyànrẹ́ ìbàdàn láìpẹ́ yìí tọ́lọ́mbà ní ẹran ti sọ tí wọ́n ń gbé àwọn èèyàn lọ sínú gbó kidnapping tí wọ́n fi gba owó millions of naira lọ́wọ́ àwọn èèyàn owó ìlà àwọn ná làwọn ìyàwó wọn ná làwọn ọmọ wọn ná ni wọ́n ń jẹ náà mú náà fi ń dọ́là wọ́n bẹ̀rẹ̀ à ń gbòòrò pẹ̀lú àtàkọ́lé ńlá ń gbòòrò tán kọ́kọ́ wọ́n sì padà nùgbò gbìyànjú sí. àwọn ilé náà máa ṣàìmì ọmọ wọn máa lọ private universities ìmọ̀ ti ń san 8 million lórí pharmacy per session 8 million naira. mo ṣe gbọ́ yẹn ní Ìbàdàn láìpẹ́ ni university kan Ìbàdàn 8 million pharmacy medicine 21 million per session. péré mo ṣe gbọ́ ni wọ́n mú ọmọ kan wá láti country kan pé kọ́ akàwé ní Nàìjíríà mẹ́sàn-án fẹ́ o ṣe gba 21 million á ro 21 million lọ́dún kọ̀ọ̀kan oṣù 12 mẹ́sàn-án kan ní pharmacy 8 million yẹn ṣe mẹ́sàn ṣe pharmacy. òkèlè kan déédéé ntí jókèlè kan wa ọ̀wọ́ ẹnu èèyàn ọ̀pọ̀ jáde pẹ̀lú gbogbo oúnjẹ tí ń bẹ nú ẹ̀ pé kí haramu má dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ àti san ara wọn àtomi ara wọn kọ́mọ sọ iná di ẹ̀tọ́ fún un lálùkì àmà gbogbo ntọ́pọ̀lọpọ̀ yẹn wá ń jẹ nílùú wa lónìí ọ̀pọ̀ èèyàn haramu yìí ni owó olówó tí wọ́n jí àwọn ọmọ wa ń bẹ nínú ilé 24 hours wọ́n tan iná sórí tọkùnrin tó bẹ́ẹ̀ bísẹ̀sì wọn ṣe ń bẹ yahoo olè ọmọ yín jalè ẹ̀ ń pè lọ ẹ̀ ń sọ́kọ́ fẹ́wọ́ èèyàn ń wo àkàtà alákàtì ń gbé owó ọmọ ń bẹ ní yunifásitì tó ti di Ọ̀yọ́ State University nísìnyí Ọ̀ṣun àtọ̀yọ́ náà jọ ní tẹ́lẹ̀ ó wá di Ọ̀yọ́ State University nìkan nísìnyí ọmọ ń bẹ yunifásitì 300 level ó sì kọ́ ilé 380 million naira ìyá rẹ̀ lọ́mọ mi ń ṣe bísẹ̀sì ní bàbá rẹ̀ ò ṣe bísẹ̀sì lájọ bàbá rẹ̀ ti dáyé bàbá rẹ̀ kọ́lé ojúlé 6 yàrá 6 ọmọ yín kọ́ ilé 4 sójú kan náà ọmọ skul ẹni ṣe bísẹ̀sì ọmọ náà wá kú wọ́n lọ kó ẹrù rẹ̀
wọ́n á wọnú ilé bàbá àtìyá àtàwọn méjì tó mú lẹ́yìn wọ́n á ní bo ní yàrá tí ń lò wọ́n ní gbogbo ilé òun lórí bàbá rẹ̀ ní ọmọ wò nílé kò tí ì pòsú méjì ní ìsìn tó gba 61,000 lọ́wọ́ owó skul ọmọ yín nílé ọmọ yín ló ní àwọn eléyìí bàbá lọ́mọ mi kọ́ ìyá ní ọmọ yín ní ọmọ wa ló ní wo àtọmọ rẹ lẹ́jọ́ ní ọ̀dàbọ̀ bàbá padà bá nàní. àfojúrí aráàmù ìlú ìjọ tí wọn yẹn jókòó tì táwọn ìyá kan wá sọ ara wọn ló kọ ìyá àwọn ológo ọmọ ológo àwọn ti ní níjọ́ tí mi ò kọ́kọ́ gbọ́ júdọ̀ yẹn rí ìlú kan níbẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ mò ń ṣe wá sí egéńsẹ̀ ní wọ́n bá bá mi kí Alhaji ẹ̀dá kun torí tọ́lọ́hún ẹgbẹ́nu kò ń bí ọ̀rọ̀ yẹn kí n gbẹ́nu kò ń bí ọ̀rọ̀ wo tàwa kú lálàlá rẹ ní kí n sọ̀rọ̀ lórí ara tàwa ẹ̀dá kun ẹ̀jọ̀ torí tọ́lọ́hún àdúgbò tàwa ẹni Mothers Union àwọn ará bí náà ti dálẹ̀ kíní kan Mothers Union mo ní ẹ̀dá kun yẹn jẹ́ ń sọ̀rọ̀ ndé àwọn ní kí n dákun torí tọ́lọ́hún tàwa pariwo àti àwọn ọmọ sàlàyé fún mi ń dákun ìlú wa ti dìdàkudà ìlú wa dìdàkudà wàláyé kémi àtẹ̀yìn káwa gbéra sí condition tí Abubakar wa ń jó north ireland téèyàn fi sọ yìí pé tẹ̀mí ọba bọ́yọ́ yàbọ̀ ni òkèlè aráàmù ti ń bẹnu kún gbọ́dọ̀ jáde kọ́dà kẹ́mi ọ̀bọ pẹ̀lú ẹ̀ ṣé bẹ́ẹ̀ làwọn sáyé lónìí yìí kànú Umar bin Khattab radiyallahu anhu nínú àdìsí Tirmidhi mo ti kà kọ́dà àná ni mo ṣe kà lórí wáàsí òní náà sì ni àná mo ṣe kà Umar bin Khattab radiyallahu anhu ẹnìkan fún ní wàrà Laban ó fún mu wàrà yìí mà dá o wàrà yìí ń bolo tìrí wàrà tó dá tó báyìí ẹ̀ tó gbé àwọn fún ní ìgbà tó ń bọ̀ lójú ọ̀nà ó ń bá àwọn ẹran sọdákọ ẹran zakata àwọn èèyàn yọ tí wọ́n dà sínú pápá tí ń jẹ kókó ó ń wá rí ìkan nínú àwọn ẹran tí ọyàn rẹ̀ ń sẹ̀ ló ń wá gbé wàrà wá Abakiri ló ti Umar radiyallahu anhu ti pa mí ó ti gbẹ̀mí mi òun náà tọ́ bu ẹnu ọ̀pọ̀ gbogbo ẹ̀ lẹ̀ nǹkan gbogbo òlu nù. nǹkan gbogbo òlu àlífà ọgbọdọ dájẹ wà máa ń gọlá yá àti bìmọ gọlá yawm al-qiyamah gùlúùlù nǹkan gbogbo òlu ẹnìkan yìí tọwọ́ bọ̀ àfi tọwọ́ jẹ́ pín ẹ̀ nàṣíbù ẹ̀ ní haramu ló fún mi ọ̀pọ̀ ohun tí ń bẹ nú ẹ̀ lẹ̀ kọjá wàrà tó mu nítorí kí haramu má dàpọ̀ mọ́ halal lára wọn Abdullahi ọmọ Mas'ud radiyallahu anhu nínú ọ̀rọ̀ oníkulu lahmi nabata mina al-haram fanaru hawla parí ẹ̀ ní kulu lahmi nabata mina al-haram fanaru hawla bihi gbogbo lahamu ẹran flesh gbogbo ẹran tí ń bẹ lára wa tí ń dàgbà sókè pẹ̀lú àrọ́ọ̀mù tá à ń jẹ tá à ń mọ kí ni ẹ̀tọ́ rẹ̀ lálùkàmọ́ iná ni. oúnjẹ náà ni iná lọ́dúnkàkú wa ń sẹ̀mí lórí rẹ̀ yìí la fi ń dọ́là yìí la fi ń ṣe yọ̀tọ̀ mí la fi ń dẹ́ la fi ń sanra sí i lórí haramu yìí. ẹ wá wo àwọn ẹni ọlọ́run tán láyé lánàá ẹ fi hàn ṣe àpèjúwe rẹ̀ lórí ilẹ̀ ayé àwọn ọkùnrin báà náà ṣe wà lónìí táwọn ìyàwó sọ fún ọlọ́mọdé àfẹ́ obìnrin bú o wọ́n sọ fún yàn pé ẹ gbé ni o ẹ kò ní ẹ jà ni o ẹ gbọ́dọ̀ wà ń tá jẹ́ ń tú láṣì ẹ bá jí ẹ bá yá ẹ bá gbé. wọ́n sọ fún apẹ́ àwọn tó ṣáájú àlọ́ àwọn sálàfù sọ̀lẹ̀ ọlọ́run bá kẹ́ wọn o wọ́n ní ọkùnrin ìyàwó sọ fún ọkọ ẹ̀ tó a fẹ́ jáde láàárọ̀ lọ síbi tí wọ́n jẹ níjọ́ tá à ń wí o ọ̀pọ̀lọpọ̀ níjọ́ náà àgbẹ̀ ni wọ́n o àtúnṣòwò ìmọ̀ kéèyàn sówó inú kọ́sá àgbẹ̀ ni o ìyàwó àsọfọkọ ìpè rẹ lágbájá ọkọ mi rẹ fúlàn a lè ṣe sùúrù lórí ebi o àmọ́ a lè ṣe sùúrù lórí iná jahannama
mọ́mú kankan wálé fún atájẹ tó kọjá halali o alẹ́ fi bí mara tí o bá sí atájẹ tó jẹ́ halal ṣùgbọ́n alẹ́ mú iná mara o obìnrin mélòó ni ó sọ bẹ́ẹ̀ lónìí ọkùnrin mélòó ló lọ ọ̀tá tí ayé dídàkúdà iná lè wà ní ọ̀rọ̀ jẹun ají eléyìí ají muzamilu nkankan yìí tẹ wá láti wàdà ají Iskeel wọ́n sọ̀rọ̀ kan fún mi ní 2 weeks ago njọ́ alamisi kejì sẹ́yìn ní ẹsẹ̀ bíi ìjẹta lábìjọ́ wò nù wọ́n sọ̀rọ̀ kan fún mi ní Dùgbẹ̀ ní wàásì wọ́n lẹ́nìkan sọ fáwọn nínú àwọn èèyàn bàbá wa nílùú tábàjọ́ lóde wọ́n ti ní ọmọ mẹ́ta tó nìkan máa ń dá lò tá fi ń jí owó tá ń pa lóde ìdí owó náà máa ń fi sí òtí aláwọ̀ ọmọ mẹ́ta wọ́n mú 1,000 pé a fẹ́ ṣẹ́wó wọ́n fi 1,000 kó 5,000 òtí aláàfà láti ní a fẹ́ ṣẹ́wó báyìí 1,000 ló bọ́ 5,000 ni ó mú kó mẹ́ ọmọ mẹ́ta ló nìkan ní tábà ń kàwé tó wá pọ̀ wọ́n ní ọmọ yẹn ọ́ lálùbárí ká ọmọ yẹn wọ́n ọmọ kó ti jalè ọ̀rọ̀ alamisi kejì sísè nù alóòde òde ọlọ́run ọgbà owó ẹ̀gbin owó dọ̀tí ẹnìkan tó wá ń jí olè jí olè gbà lóde ìsì máa ń ti èmi lára múnà ìbá kéré halali tẹ̀mí lọ́rùn ju haram lọ ìbá kéré tá a bá pawó tán tá a bá tẹ̀lé àyè ṣe wá ṣe jámọ́ lọ́jà wọ́n bí mi ń jọ kan ní sago àlọ́ wá sí kan èmi náà mo ṣe wá sí mbẹ́ wọ́n bá yẹ ṣe pawó wọn pawó abájídé sàmú àlékún àti ńlọ ní ló wá sí mi ní ẹ̀yìn zuri o wọ́n bá sáré ní ọmọ kan tẹ̀lé wa lẹ́yìn ọba ní kan fún 500 naira bàbá yìí mẹ́mẹ́ bàbá lówó ti ń bẹ́lẹ̀ ti lé ní 40,500 naira wọ́n jáwó gbàdọ̀ ní kí n fún mo ní àfa ọlọ́run fàdùn àìkàsẹ̀ mọ́ lọ́ọ́ ti ìpín tiwa tọ́lọ́ fún wa ní àlàálì nù èmi ìta bá béèrè aramu baba ní màdùn arọ bìnrin sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní yíṣà mo ní hàn wọ́n ní tẹnìkan bá fún yín lówó òde sílé ní o súná ọmọ ní o ìyàwó ní bá fún yín lówó báyìí ẹ ṣàdúrà fún tán wọ́n ní aláàlì ló fún yín tó lóun ló fún yín fún rẹ tẹ àpè owó yẹn sọwọ́ rẹ lọ padà ọba tọkọ ọkọ mi sí wọ́n ní aramu ní tó ṣe ń kó sí o má gbà o mo ní sọ mo ní o ti gbọ́ mo ní aláàlì tiwa lélẹ́yìn 500 naira wa mẹ́rin. Ó ti pẹ́ díẹ̀ àwa mẹ́rin kò sí nǹkan kan ọlọ́run fún abẹ́rẹ́ kan sí fún wa bẹ́ẹ̀ ni bàbá aláàgó ọdún mélòó báyìí náà ọmọ tí wọ́n bí gbé ta lọ sí sọ́nà wọn ló ti wà ní secondary school báyìí ọlọ́run fún àlùbáyé kàṣe òtòrò ní halal ṣé ọ̀nà tẹ́ ń gbà gbóró àwọn èèyàn lóde ṣé mi lè gbà tẹ́nìkan bá ní gbowó lóde mo ní èmowó gbà o wá sí nìkan mo lè ṣe tẹ́ bá ní gbowó ní rówó gbà ní lè ta ọjà mi ò lè ta ń bí owó gbígbà kò ṣeé ṣe ìmọ̀ bí ń ṣe sọ ṣé màá pọ́n èèyàn ni àbí màá kì í kò í ṣiṣẹ́ mi kì í ṣe fánù mi rárá. mò ń sọ ilé yìí pé kí ló dé tẹ́ pé ojú ọ̀nà àrọ́ọ̀mù la fẹ́ fi sẹ̀mí tá a gbàgbé àlùkìámà nínú alukur'anu karim afa ẹ bá ń sísọ tó gọ́ọ̀fì ẹ bẹ̀rẹ̀ látàyà 28-29 lọ síwájú ọlọ́run tọ́lá ẹ̀ ga sọ àwọn ọ̀rọ̀ kan láàrin yẹn tá a wá bùkátà sí púpọ̀. A'udhu billahi minash shaytanir rajim. Surah 40 ní sọ́tù gọ́ọ̀fìrì Quran chapter 40 surah ogójì. Wa qala rajulun mu'minun min ali fir'auna yaktumu imanahu أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه
وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد. جزاكم الله خيرا. àwọn àyà yìí tọ́lọ́ ń sọ̀rọ̀ rẹ̀ ẹnìkan tó jó ń gbàgbọ́ òdodo nínú ìdílé Fíráúnà nínú àwọn èèyàn rẹ̀ ẹ̀yà rẹ̀ àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n tó ń fi ìmánì pamọ́ òní ń ṣe wáàsí nígbà ọ̀dáyè tí ó ti fi ìmánì hàn pé ẹni Ọlọ́run ń tòun òun sara yín ó sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tó sọ jáde ni mo fẹ́ kémi àtẹ̀yìn ó múlò ayé lè bàjẹ́ ju bó ṣe wà lọ báyé bá ti ń lò pin yóò máa bàjẹ́ sí ni àsìkò tá a wà lórí rẹ̀ ayé àsìkò táwọn èèyàn fi bàjẹ́ sayọ̀lá wa àsìkò tóbìnrin wọ níkà kì í ṣe níkà pant táwọn pant jáde sínú ojú agbo tá a wà yìí táwọn pátá sínú ojú agbo tá a wà yìí táwọn yàn lọ táwọn yàn bọ̀ àsìkò tóbìnrin ṣe ọyàn lẹ̀ tí ń fi hàn gbogbo aráyé àsìkò tí géńdé bàbá ọmọ tọwọ singlet nìkan tó tó aka singlet sókè àyà tó sì wọ ní kàṣí sálẹ̀ tí n fi ń ṣe fáàrí ládùúgbò káàkiri lásìkò tá a wà yìí àsìkò tó ní bàjẹ́ ń fi hàn pé ó ń bàjẹ́ ni mí olè ni mí apààyàn ni mí kí lẹ́ ṣe torúkà kò ń dọ́là lásìkò tá a wà yìí ṣùgbọ́n ẹni Ọlọ́run yìí ni wọ́n ń ṣe wáàsí níwájú Fìràwọ́n àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ńláńlá ẹ bẹ̀rù ọjọ́ tí gbogbo ń tà ń ṣe lọ yóò dópin tá a pàdé Ọlọ́run tálẹ́bí Musa alẹ́ sọ̀rọ̀ àwọn àmbẹ̀ lórí òdodo tá a wá gbódodo yìí gbọ́ ìyà ó padà dé látọ̀dọ̀ Ọlọ́run fáwọn àyè tá a gbàgbọ́ á padà dé ní ìyá táyé bá lọ bí ṣe ń lọ yìí táwa tá a mọ̀ pé ntọ́lú ti ń lọ yóò da Ọlọ́run ọ̀fẹ́ táwa dákẹ́ á kàn fìtínà jọ dájọ́ ayé ọjọ́ bàjẹ́ mọ́ gbogbo alórí ni kò gbogbo aláwa nù fìtínà báyé ṣe dà lónìí kò sẹ́ni tí ó kàn nù wá lórí ilẹ̀ gbogbo aláburú rẹ̀ ń fẹ́ lù aburú tí ń lọ ń lù ní fẹ́ lù ìṣẹ̀mí tá à ń ṣe lọ́wọ́ tí gbogbo kan lè pa kálékè kò sí tóbi kọjá ẹ̀ṣẹ̀ yìí ni àbòsí ni jàǹbálíṣe yìí ni ìfọwọ́lájọ lórí ẹni ní ìgbà nǹkan ní nǹkan lọ́wọ́ ẹni tó ní pẹ̀lú agbára ìgbà nǹkan ní nǹkan mọ́tẹ́ni pẹ̀lú streak pẹ̀lú ọ̀nà ète ọ̀nà jàǹbá ọ̀nà ẹ̀tàn ìsọ nǹkan ní nǹkan di tara ẹni pẹ̀lú ìlú àwọn alágbára àlù kan dúró tí yàn ká fi sọ nǹkan ní nǹkan di tara ẹni òní ń lọ yìí ìtí wàá lọ nínú òòlù tá a bá yẹ kùnà àti lè gbé ogun tì pẹ̀lú wáàsí tabakura ti gbógun tì ìntọ́lọ̀ ọba ń sọ nínú Al-Qur'an kẹ́ni ó padà ṣe lórí àwa náà ẹ rí i pé àwọn àyàwó àrùn sọ́tò tọ́ ha dáadáa ńgbà tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àtàwọn sùràrù mi nínú Qur'an Karim pé káwọn Yahudi ọmọ dẹja ká má dẹja ńjọ́ sábtì ńjọ́ sátidé tí wọ́n dọ̀ ọgbọ́n sí
tó lọ ń gbé àwọn wọn sójú odò níjọ́ Jímọ̀ tí wọ́n lọ kó ẹja níjọ́ Sunday wọ́n káwọn nírọ̀lẹ́ Jímọ̀ lọ sójú odò àwọn ẹja jáde níjọ́ Sátidé tó lọ ní ọmọdé ẹja wọn jáde wọn kò ná àwọn tó di àwọn àgbé ẹja níjọ́ Sunday àwọn kan wá ń ṣe wáàsí pé ẹ̀yin èèyàn tẹ̀ ń ṣe ìyọ́fà burú fún àyọ́fà bínú Ọlọ́run ta ló dìbò tẹ̀ dìbò kọ́ mọ́ aláwùjọ ọ̀ya. ẹ bá ń fọ́n ní máìkì. bàbá onípùtù ni wọ́n fẹ́ kí fún wa microphone ẹ bẹ̀rẹ̀ fún wa. ẹ̀fọn lélẹ̀ yìí kò nídìí yẹ ọ̀ya ẹ̀fọn lélẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يأتون في السبت يوم إذ تأتيهم إيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون سورة أعراف آية 163. وإن قالت أمة لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما أتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين. آية 166 آية 163 to 166. Suratul A'raf sura keje Qur'ani aya 163 to 166 sura keje aya ọgọ́jọ ó lé mẹ́ta de ọgọ́jọ ó lé mẹ́fà ọ̀nà kẹfún ayé. àwọn aya yìí ni mo à ń sọ̀rọ̀ lé lórí tí ìbàjẹ́ bá ń lọ bí ṣe lọ nínú ìlú wa yìí bó ṣe ṣẹlẹ̀ ojú àwọn èèyàn tí akẹ́rọ̀ wọn tán ní Kùránì nínú Suratul A'raf yìí tó láàsì ní káwọn èèyàn tó máa pe tí ń lọ yóò dáa kí wọ́n dìde ká máa ṣe wáàsí lórí ẹ̀ láti pe àwọn èèyàn lákèésí pé kí wọ́n jáwọ́ bí ìbàjẹ́ pípé èèyàn ní tọmọ ẹ̀dẹ́ ènìyàn kẹ́ni tá a kẹ́ ọ gbá òṣèré ọwọ́ Ọlọ́run lọ́wọ́ àmọ́ ìwọ̀ lọ́rùn àwọn tó mọ̀ òun ni kí wọ́n sọ wọn gbọ́dọ̀ dákẹ́ tí wọ́n bá dákẹ́ nígbà tíjà Ọlọ́run bá dé tìbí náà bá dé gbogbo ní ọjọ́ parẹ́ bóyá pé adé ọ̀dàjọ́ ọlọ́gbẹ́ni kọ̀ọ̀kan jáde yóò gbẹ́ni kọ̀ọ̀kan dé lórí àníyàn rẹ̀ nígbà táwọn tí wọ́n ń ṣe wáàsí fáwọn tí ń dọ́gbọ́n pẹ́ ẹja yìí níjọ́ Sátidé pé kí ló dé tẹ́ ẹ̀ mọ̀ ṣe tọ́lọ́ ọ̀fẹ́ tó lè fàyà fún wa ẹja omi tẹ́ ẹ̀ ń ṣe yìí àwọn kan wá ń sọ wọn pé kí ló tẹ́ ẹ̀ mọ̀ ṣe wáàsí fáwọn èèyàn tọ́lọ́ ọ̀ parẹ́ ẹ̀ máa ń ṣe tọ́lọ́ ọ̀fẹ́ lọ́ọ̀ padà parẹ́ àwọn tí wọ́n ṣe wáàsí pé ní àá máa ṣe wáàsí kálí láwùjáde lọ́dọ̀ Ọlọ́run pa wí o àwọn ni ọ̀gbà ìyẹn ni mo ń bá fi pé mi àtẹ̀yìn lákèésí zulumu ti ń lọ ń lu àwọn àbòsí ti ń lọ yìí pọ̀ àwa bùkátà sí pé káwọn àfọ ọmọ dákẹ́ iṣẹ́ àfa nìkan kọ́ iṣẹ́ gbogbo wa iṣẹ́ gbogbo wa balighu anni walau aya Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ máa sọ tẹ ẹ bá gbọ́ látọ̀dọ̀ mi fẹ́ lómi ìbàjẹ́ àyà kan sólẹ̀ mọ̀ dájú àyà kan tó ọmọ fi ṣe wá sí. ìkànnì àwọn afa wa nìbàdàn tọkọ síra mìíràn nàìjíríà wílẹ̀ báládì wúlẹ̀ àmọ́ Ìbàdàn wọ́n ní àfa kan ṣe wáàsí fún 21 years ní Ìbàdàn táìmù yẹn gba Islam lọ́wọ́ látijọ́ àwọn ò tí ì dá yẹn gbà náà wọ́n ní sẹ́bi sọ̀rọ̀ bí kálópin kéwò rẹ̀ dé kúdà òṣùwà bí nọ́ọ̀sì ó di Kùránì wọ̀ òkè tán ṣùgbọ́n sẹ́bi sọ̀rọ̀ bí kálá adé sọ́ràtù nọ́ọ̀sì wọ́n mọ̀ wọ́n á fi ṣe wáàsí àwọn yẹn sì gba Islam lọ́wọ́ wọn balighu anni walau aya bó ṣe àyà kan lẹ̀ mọ̀ dàkẹ́ ẹ̀ mọ̀ sọ fáwọn èèyàn ẹ̀ ń bá mọ àlùwàlá ṣe dáadáa pẹ̀lú ẹ̀rí mọ̀ ṣe wá sí àlùwàlá ṣe fáwọn èèyàn mọ̀ fi tó àwọn èèyàn ṣe bí àlùwàlá ẹ̀ tó mọ̀ ẹ̀rún kí mọ̀ ṣe wá sí ìrun kíkí ẹnìkan kọ́ mọ̀ dákẹ́ ìlú ti bàjẹ́ nínú nǹkan tó sì lè dá ìbàjẹ́ dúró nínú ìlú yìí ni káwọn èèyàn tó mọ tí ọ̀dà ọmọ kọ́ fáwọn èèyàn
iṣẹ́ mùsùlùmí lórí ilé ayé oníṣẹ́ ká pé yẹn sí ntọ́lọ́ fẹ́ ká kọ́ ntọ́lọ́ fẹ́ iṣẹ́ mùsùlùmí ni nínú ojúṣe wa ní ìlú ṣe rí lónìí ẹnìkankan wọ́n mọ̀ ká má ṣèyàn lákin ọkàn ká má gbé àwọn wa lóhùn gbẹ pé ẹ lọ kọ́ṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ ńláńlá kẹ́ ẹ jí nǹkan bẹ̀ wá gẹ́gẹ́ bá ọmọ nàìjíríà ṣe ń sọ lónìí pé iná ẹ lọ kàwé ẹjọ́ máa fi pẹ́ẹ́nì kówó nàìjíríà ẹ mọ̀jọ́ máa lọ kàwé nítorí kó lè máa fi kó owó ẹ sọ pé kọ́mi yín ó dolè lẹ́ ń rí ẹ má lọ ṣiṣẹ́ láwọn kọ́mpìnìsì ńláńlá iléeṣẹ́ ńláńlá ṣọ́ọ̀pù ńláńlá láti lè lọ ọrùn ṣẹ́hùn mẹ́ni tó ní lọ tẹ́pẹ́ ọmọ wa àṣẹ ọjà àdìgbìn ní tiẹ̀ látara kó jí owó ọ̀gá ó ń jí ọjà ọ̀gá ọ àfi security ṣiṣẹ́ ká má jí bí ọ̀sẹ̀ jí tẹ̀ lómi ẹ wo àwọn kọ́mpìnìsì ńláńlá nílùú tọparẹ́ ó lè jíjẹ́ àwọn staff wọn lórun kọ́mpìnìsì ọmọ ìlú ìlà ọ̀nàgbọ́n kan ọ̀dà fátìrì lẹ́nu Ìbàdàn èkó ń bí lọ́wọ́ o ẹni tí mo wí ń bẹ láyé dòní ọ̀dà fátìrì lẹ́nu Ìbàdàn wọ́n ń ṣe singlet wọ́n ń ṣe brassiere wọ́n ń ṣe pant ọkùnrin àti tóbìnrin wọ́n ń ṣe handkerchief ní fátìrì wọn kò lo ọdún márùn táwọn èèyàn rún kò lo ọdún márùn tán fi rún ibi tó pàrọ̀pọ̀ èèyàn bá ní ti bá júwe bẹ́ẹ̀ o ojú ọ̀nà olódó ni o bíìdì nbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ti ti báyìí ni kò lọ́dún márùn-ún tẹ́ fi rún kí ni wọ́n ṣe àwọn security ti mẹ́lẹ́nu gate pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ń bẹ ní factory tí ń produce ọjà wọ́n ti jọ di bargain wọ́n ó gbé ọjà láti inú factory wọ́n ó gbé wá fún security ó gbé sínú fence àwọn tí wọ́n wá kó ó dé láàrin aago méjìlá sí aago méjì wọ́n máa kó nǹkan lẹ́yìn fence bẹ́ẹ̀ ni wọ́n rún company yẹn ṣùgbọ́n ẹ̀ ń tọ́lọ̀ ń ṣe lólówó ni bíi ẹ̀ mẹ́mẹ́ dò ní kọ̀ fọ́ ọkà kọ́ ta ọkà sí àwọn ilé epo mi ni kọ́dà ilé epo rẹ̀ ń bẹ lọ́pọ̀sìtì bẹ̀ ní ìsìn ọ̀pọ̀sìtì fásitì yẹn gan wà lánàá bọ́ọ̀mọ̀ yẹn. nàìjíríà wà hàn kébù lápáta ebi wọn jí nǹkan bẹ̀ including irinṣẹ́ tá fi ń ṣe wáyà ebi wọn jí náà fi dá kọ́mpìnì mi lẹ̀ níbi tí ó jìnnà sọ́nà mi dá wà. ọ̀pọ̀lọpọ̀ kọ́mpìnì run torí pé àwọn tó bá wọn ṣiṣẹ́ wọn run àwọn kọ́mpìnì sí wọn wọ́n fẹ́ sọ àwọn tó dá lè ṣẹlẹ̀ dolóṣì wọ́n fi hàn ṣe principal private secondary school principal ẹ̀ tó fi ṣe private principal ṣe fún 65,000 lóṣù ó sì wá ilé kẹfà síbi tí school ọ̀gá tiẹ̀ wà ó lọ sí school míì síbẹ̀ ìwà ń sọ fáwọn ọmọ school eléyàwó òbí wọn pé school tẹ̀ ń wá ìwọ̀n ọkọ ọmọ lẹ́sìn bẹ́ẹ̀ dáadáa o wọ́n ti dá school mi lẹ́yìn tó sì ń bẹ̀ yẹn tẹ́ pé òun rí i pé wọ́n ń kọ́ ọmọ ń bẹ̀ wọ́n ti ń kọ́ ìwé gidi ń kọ́ ní Kùránì bẹ́ẹ̀ dára tẹ̀sìn ju bíi lọ ó ní principal bí ti ń jẹun bẹ́ẹ̀ o ó sì ń kọ́ ọmọ lọ sí school mi tí wọ́n dálẹ̀ zulmu ni àbí kì í ṣe zulmu àbòsí àbí sábòsí ìyẹn gbajúgbajà ń lu wa gbajúgbajà ni mọ̀ mọ̀ sí lẹ́yìn dáadáa o mọ̀ mọ̀ sí yẹn dáadáa o ẹlẹ́hà ló ní school gangan tí wọ́n employ ẹni tí mo wí sí ẹlẹ́hà ẹ̀ PhD ló sì ní University of Ibadan lórí education ṣùgbọ́n tó ní kó bẹ́ẹ̀ ni kò ní so lórí school ẹ̀ fún rẹ̀ mọ̀ mọ̀ yẹn dáadáa o kì í pé mò ń yọ sọ tábà tí ń wo tàwọn tí ń bẹ lókè nìkan á gbàgbé ìsàlẹ̀ náà dọ̀tí pọ̀ ní ohun tẹ́mi máa sọ fáyẹn ni pé àwọn tí ń rúlu wa product of the society ni wọ́n bára àlù ṣe rí ni wọ́n ṣe rí kàmẹ́ta kunu wàhálà lẹ́ẹ̀kún bẹ́ẹ̀ ṣe rí ni wọ́n ṣe yàn fún yín àwọn tẹ́ ń sọ lórí alórí bá a ṣe bára àlù ṣe rí ni wọ́n ṣe rí àwọn tí wọ́n pọ̀ ní ìṣùwà lọ́lọ́run yàn án fún wa torí pé àwa gangan ọ̀dà lọ́dọ̀ Ọlọ́run. èmi àtẹ̀yìn àwọn ọmọ wa àwọn ẹbí wa àwọn ìbátan wa àwọn ọ̀rẹ́ wa àwọn alábàárìn wa gbogbo wọn ni ká máa bá sọ̀rọ̀ olùkàkọ́ jáwọ́ bí n tọ́jú èèwọ̀ ẹnìkankan mẹ́dọ̀ọ́dọ̀ pé àbòsí láàmú jẹ láàmú láàmú fi sẹ̀mí ẹjẹ́ àjọ ṣiṣẹ́ lórí ẹ̀ lẹ́yìn ìgbà náà ni kí wàá sì máa lọ lọ́dọ̀ àwọn èèyàn tó jára àta Umar ibn Khattab radiyallahu anhu ngbà tí ń sọ̀rọ̀ ngbà tó di khalifa àti àwọn fámìlì rẹ̀ ẹnìkankan yín ò gbọ́dọ̀ ṣe nǹkan kan tó jẹ́ èèwọ̀ tẹ́ ẹ bá ṣe nǹkan tó jẹ́ èèwọ̀ inú ilé òun ó lè mọ ẹyin ju bó ṣe lè má rà ta lọ torí pé ẹni tí ń bá ń sọ lórí tí lè rí ọba dá kò lè tó ìlú ṣe
lónìí ní Nàìjíríà àwọn tí ń sọ lórí àwọn àti fámìlì wọn ni wọ́n ń dẹ mùdùmùdù Nàìjíríà. aráàlú ẹ ṣe sùúrù mú àdá làwa àwọn náà ń ṣèbàjẹ́ jù ìyẹn jẹ́ kí encouragement bàjẹ́ ọ̀pọ̀ ń lu wa torúkọ kò wá ń sáré pé ntọ́ba gbà láàfún àwọn náà jọ dàlú ìrú ni njọ́ òní ìlú wọn tó wá dàgbà àbájọ ń dàrú. ẹ ṣeun ní ngbà tí Buhari ṣe di president first term ní oṣù márùn-ún àkọ́kọ́ wọ́n ń tanná 20 hours 22 hours fún àlù bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àbá àgbàgbé ni body language ni wọ́n rò pé Buhari àná ni Buhari ò ní iná wa ń wá yẹn ńgbà ọ̀ya pépà kan gbé jáde wọ́n ya kẹ̀nẹ̀hún tí ajá wa ń fi èèkàn ha lẹ́yìn tí kìnìún ó sì ju padà ẹ̀yìn kọ́ kó ṣe nǹkan kan fájá wọ́n á ní lion tí ò ní agbára àti ṣe nǹkan kan ó ní leader Nàìjíríà lọ lónìí lion ní pépà lásán ni kìnìún lójú ewé lásán ni kò lè ṣe nǹkan kan fẹ́ràn mí bí náà ṣe bẹ̀ sí lọ padà nù gbogbo nǹkan bá bẹ̀ sí dàrú padà orí ẹ̀ náà wá wá dò ní tá a fi di oní bandi A bandi B bandi C bandi D bandi Z ó dé ń gbọ̀ báyà bandi Z wa wọ́n bandi Z wa o. Benin Republic ní ẹgbẹ́ wa yìí Togo ní tòsí Niger ní tòsí 24 hours ní náà wà ń bẹ̀. Benin Republic ẹ bọ́ sí sẹ́mẹ̀ ẹ kó sẹ́mẹ̀ rẹ̀ jẹ́ ẹ bọ́ sínú Benin ti ẹ bọ́ sí sẹ́mẹ̀ ti Benin Republic ẹ bà ní tí ọ̀nà júlẹ̀ báyìí ni ẹ bọ́ sí Togo ẹ bà ní tí ọ̀nà júlẹ̀ ni ẹ bọ́ Burkina Faso nù pápá tí wọn ò ní odò ńláńlá kankan iná ọ̀nà júlẹ̀ ni ẹ bọ́ sí Niger iná ọ̀nà júlẹ̀ ni ẹ bọ́ sí Ghana iná ọ̀nà júlẹ̀ ni ẹ bọ́ sí Côte d'Ivoire iná ọ̀nà júlẹ̀ ni ẹ bọ́ sí Liberia iná ọ̀nà júlẹ̀ ni Nàìjíríà mú oríire tí ọmọ wà ní òkun abọ́lẹ̀nu bàálù ní Ìkẹjà ńjọ́ ni ó ti lé lọ́dún kan ní ìsìn látàbíjà bá a ti ń sọ̀kalẹ̀ báyìí tí à ń tó tí wọ́n mọ̀ yẹ kíní wa wò pásọ̀tì nǹkan kan wò pa adé iná kan lọ ni àwọn ọmọ Nàìjíríà nù bàálù ní up Nàìjíríà ariwo tóbi àti ń bọ̀ náà lọ kankan àlọ́jọ́ mọ́kànlá Abidjan náà lọ ṣẹ́jú kan a jáde kó nù yàrá ibi tá a wà èmi ọmọ apá náà máa pa èsì wọn ní ẹtàn padà àwọn tó gba alálejò àlọ ọtàn náà padà wọn àti èsì lẹ padà wọn ní àtàn òtí níye táwọn ọsàn lóṣù ẹtàn náà lẹ ẹtàn èsì lẹ ìlú tí a ṣe àwọn ọ̀pá náà ni ẹ bá pa ẹ dára yín lẹ́bi iná tó lè sọ àkàtẹ́ ní táyì tí gbogbo òjò náà. àwọn àkàtì ń lọ yìí kò sí tó bí crisis kọjá àbòsí torí pé orí mídíà tá n gbé kínní sí ni n bá sọ experience mi pẹ̀lú àwọn iléeṣẹ́ oníná yorùbá tá a wáyé ẹ bá fẹ́ lóná lọ́kọ́dọ̀ àwọn àǹbàdàn táwọn kò fẹ́ lóná àfẹ́ tán jẹ́ ẹ lọ ọ́fíìsì tó ń sáfù ní sádùúgbò yẹn ó ti níye tẹ́ fún ọ how many hours ní òní ṣẹ́jú yẹn number of hours yẹn. àkóso sọ ni àwọn tó bá ń ṣiṣẹ́ engine tẹ́pẹ́ engine wọn lò ná táwọn kìtà ń bá lọ generator yóò wà costly fún táwọn ń ṣe ó ti ní bí wọ́n ṣe gbọ́dọ̀ ṣe tábà ti ṣe gbogbo náà àdúgbò ní wọ́n pa fáwọn. àbòsí ọjọ́ mo lè ó dàgbà àbòsí òjì Nàìjíríà ò develop tẹ́nìkan bá fẹ́ gba passport ọ̀yẹ́ pálágbára bá ní international passport tá bá fìlì fọ́ọ̀mù láàárọ̀ Monday wọ́n gba passport láago 3 lọ́jọ́ Monday ẹ̀yìn tí ọba alágbá tí ò léèyàn tá fìlì fọ́ọ̀mù passport lónìí tí gbogbo ẹ̀ ti parí oṣù 3 ní òtòdí passport gbà kí ló lè fa gbogbo orú eléyìí nílùú tiwa yìí ìlú ti corruption rẹ̀ ń bẹ lójú méjèèjì níta ẹ bá fẹ́ ṣe tẹ́ ẹ bá mówó ẹ̀ lérí ṣe wọn ni ọtọmọlúwàbí ẹ ṣe kọlọmọlúwàbí láì fáwọn lówó láì fáwọn lówó kì í sọmọlúwàbí èèyàn ní ìsìnlẹsẹ sọ̀rọ̀ nígbàjọba múrítàlá $2 1 kobo ní passport mo fìlì fọ́ọ̀mù passport múrítàlá sọ pé passport yóò jọ 3 lọ múrítàlá Ramatu Muhammad ó ní kò gbọdọ̀ jọ 3 lọ àfìlì fọ́ọ̀mù báyìí wọ́n ní ká padà lọ́tún nígbà níbẹ̀ lọ́tún la wọ́n ní passport tèmi ò tí ì rẹ̀ di
ẹ̀dọ̀ ṣe sọ pé ọjọ́ mẹ́ta ní passport wọn láwọn security ò tí clear rẹ̀ kí alọ́kẹ́ mi pẹ̀lú security ìgbà tí mi ò ṣe jẹ́ ìjọba mi ò dára kankan kí ni security ń clear mi sí yóò clear mi sí fọ́ọ̀mù mi ń bẹ nínú ọ́fíìsì wọn kọ̀ lọ anywhere ìfowólẹ̀ mo fẹ́ gba passport Muritala ń gbọ́dọ̀ ṣe ti ń tọ́ tẹ̀lé tí mo padà lọ ní òtí ìdè láti Ẹlẹ́yẹlé wọn lè wá ń jọ mẹ́jọ ń gbọ́dọ̀ kẹjọ mo tún ní ẹ̀tún wá ń jọ mẹ́jọ máa ń bínú wọn ní kílẹ̀ ń bínú sí àfa wọn ní sáwọn láàkílẹ̀ fúnra àwọn security ò tí clear passport yìí bá sọ̀kalẹ̀ ẹnìkan jáde má dùn láàárọ̀ bí ọba rí mi sáré mo ti sọ̀kalẹ̀ àfa sẹ́yìn mọ̀ mi àmọ́ ni mo mọ̀ yín ó ní kílẹ̀ wá síbi mo ní mo fíìlì fọ́ọ̀mù passport ni olóòtú tó gbà wá mo ló mọ̀ ti lé lóṣù kan mo ní sàwọn pé kí n wá ó tiẹ̀ dẹ̀ mẹ́ta ìwà ń jọ́ mẹ́jọ mo ló dẹ̀ mẹ́ta mo ló ti sú mi ó ní kí n padà àwọn yóò padà sọ́fíìsì ọba lọ bóbìnrin o èmi dúró síta òun bá wọlé ọba lọ bá sọ̀rọ̀ obìnrin sọ pé wọ́n fẹ́ gba passport Muritala ni mo sì gbọ́ tó gbọ́dọ̀ yẹn bá jáde padà ó ní sẹ́ mo ní owó díẹ̀ lọ́mọ ẹ̀ mo ní bí èlò ó ní mú 5 naira wá n bá fún 5 naira ọba ọ̀nùlé ọba fún 5 naira ó ní ẹ̀fà ẹ̀wà ní náà láàárọ̀ akẹ́ àgbà passport yìí àárọ̀ la security ti clear rẹ̀ ayé ìjọba Muritala 1975-76 ni àti wà ń bẹ̀ ti pẹ́ fìtínà là ń bá yìí ń dàgbàsókè sí ni mò ń sọ ilé ìfà pé tìlú ọba yí padà ìmí àtẹ̀yìnlá àkọ́kọ́ yí padà o ìlú ò lè dá pẹ̀lú bí gbogbo àtijọ́ ń sẹ̀mí gbogbo àti if you cannot beat them you join them là ń ṣe bí ọba ní da kọ́mọ́ da kí mi ò sáré ọ̀nà lọ ń tèmi ntọ́pọ̀lọpọ̀ yẹn ń ṣe ní ìsinú kásọ̀rọ̀ náà lọ ní kan ò pé wa torí pé àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ kí ni yẹn affect tọ́ba gbowó èlé jáde tọ́ ní àwọn oṣù máa yáwó ìjọba ọ̀yàwó ló yé báyìí wọn ní interest yé báyìí àáfà ẹ̀yìn aláàfẹ́ torí pé àgbọ̀dọ̀ ọ̀fẹ́ lóòótọ́ àníjẹ́ rìbá tọ́ba gbèsè kéde kan kò bá tiwa mu eléyìí kò bá tiwa mu àwọn kan ṣe yọ̀tọ̀ mi bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yìn ọ̀rọ̀ ayé wa àwa láti ayé wájú àwọn lọ torí wàlá akhiratu khairun wa abqa àlùkìyámọ̀ tó lórí ju bí ìlọ làwa gbọ́lá fún àlùkìyámọ̀ tí ọmọ bẹ gbére bí ò ní ṣe gbére làwa gbọ́lá fún wọn á fẹ́ sọ ayédèwọ̀ fún àtàbà tún lè ṣe àmọ̀ sẹ̀mí nínú nira ìyẹn ni àwọn àfa ń tẹnumọ́ yìí pé gbogbo ọ̀nà tá à ń gbà jẹ nǹkan lọ ní ìwọ̀ olùkàkọ́ dàdú láàrọ̀ ni ìwọ̀ lónìí jíjà wà láàrọ̀ ni ìwọ̀ ni ríṣùwà wà owó àbẹ̀tẹ́lẹ̀ kí ni Yorùbá mi ẹ̀ fún owó ìbọ̀nù bribery kíntàn ní Yorùbá mi owó ẹ̀yìn sọwọ́ kúdúrú gbogbo tó rí báwọn àjàwọ́ bẹ̀ lára ọ̀nà jẹ́ ìwọ ní aligọ́sùbù inú táwọn afọ́nítàfà sẹ́rù kọ lórí àyà Quran chapter 2 verse 188 ìkànnì ní aligọ́sùbù nígbà tó ń tún àyà yẹn Ibn Kathir wí bẹ́ẹ̀ Shawkani wí bẹ́ẹ̀ Fathul Qadir wọn àfàwà Muhammadu Aliyu Shinkiti Muhammadu Hamid Shinkiti oní Adwal Bayan wọn wí bẹ́ẹ̀ àti gbogbo àwọn afa náà wí bẹ́ẹ̀ pé láàrẹ̀ ní gospel wa ìlọnilọ́wọ́gbà pẹ̀lú force ká lu agbára ká ìgbà nǹkan ní nǹkan afagbáragbalẹ̀ ó ń lẹ̀ afagbáragbalẹ̀ ó ń lé afagbáragba ọlọ́ọ̀lọ́lá afagbáragba dúkìá ó ń dúkìá tó ti di pé ìlú yìí ti bàjẹ́ pọ̀ mélòó lè yàn ọ́ sọ táwọn olè bá ń lọ òde òru wọn ó gbé POS dání tí wọn ìgbowó àbówó lé transfer àkáǹtì ẹ̀ àwọn tí ń bẹnu gbóná ń ṣe yẹn wọn sọ kan jò ní bí wọn ṣe ń ta sọwọ lókè ọya ní tí mo sọ pé di ayò rẹ mo ṣètò náà tí ń padà ní broda yẹn dá complain lẹ́ẹ̀ta ń ṣe epo látara èkùrọ́ iná wa bàjẹ́ ń bẹ́ẹ̀ ọ wá pe àwọn staff nepa pé iná factory ń bàjẹ́ kán lọ bá wọn ṣe àwọn yẹn ọlọ́njọ́ tí wọ́n jọ ṣàdéhùn fáwọn ọlọ́wọ́n ọlọ́ ọ sàdíjọ́ kẹta wọn akọlẹ̀ fáwọn tí ń lọ ọbẹ̀ kán pàdé àwọn bẹ́ẹ̀ lòun náà bá gbéra lọ́ba lọ ọbẹ̀ ó ní kò jù sẹ́yìn ráàmù ọ̀rọ̀ táwọn débẹ̀ ló ń gbọ́ tẹ́nìkan fóònù láti àbàtì mbẹ́lẹ́gbẹ̀ẹ́ bí kọ́mpìnì yẹn wà pé wọ́n wà around àṣeyìn pé àwọn kidnappers ni wọ́n wà around so ńgbà tí ètò ìṣẹ́jú mẹ́wàá báyìí táwọn àti nepa ti ń wo iná tó yọnu káàkiri báyìí àwọn oníbà méje dé ni wọ́n á kó àwọn ọjọ́ márùn-ún wọn lòun gbó wọ́n gba 11 million wọ́n tó fi hàn lẹ̀
kí mo fẹ́ sọ mẹ́ anigbo òdìjọ́ kẹta broda yẹn ní ma bu ẹkún bó ti ń kó lẹ́lẹ́yẹlé torí kọmíṣánná nípa ti ń kó mi ẹ̀ ti lọ gbà wọn lẹ́ẹ̀kan máa bọ̀ lálẹ́yẹlé wọn kó lẹ́lẹ́yẹlé ó darí abẹ́mi ní dùgbẹ̀ jimá onígbò òdìjọ́ kẹta ó bá bu ẹkún wọn bá ní kí ní kó lẹ́kún gbà táwọn òye ọmọ táwọn ọ̀nà ọmọ ọjọ́ méjì péré à ń ti fi náà àwọn ọ̀nà yìí mọ́ wọn pe kírun láti jẹta ní pamílẹ́kún pé ṣé kírun àgbẹ̀ àwọn sọ́ọ́dù táwọn bá ń pe ẹni tí ń kírun ní àwọn oníjẹ yín yàbá yìí àwọn ọ̀gá àwọn tọ́bí àwọn ń ṣe ń bẹ ní hòtẹ́ẹ̀lì ní Màlété àwọn táwọn ń ṣiṣẹ́ 10% péré lówó táwọn iṣẹ́ káwọn ò gbé yẹn lásán táwọn owó ọ̀dọ̀ àwọn ọ̀gá ní lọ 10% wọ́n fa wọn àwọn náà máa ń kírun ọ̀nà bá tú aṣọ tán dé máa wọn lójú wọn láwọn gbọ́dọ̀ ojú àwọn wọn gbómi kalẹ̀ máa ń sàlọ̀ àlá ẹnìkan náà ṣáájú nù ó lè yọrọ pé Hudhaefa lọ ṣáájú nù pé Hudhaefa lè kírun fáwọn ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé nǹkan ń ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ àwọn nǹkan tó lọ ń pèlè wọ̀nyí tí adájọ́ bá dáni láre lórí ẹ̀bi àjẹ̀bi àwọn akófa lìtúndìbíà ìlàlẹ̀ hukami tán ké falẹ̀ kan lìtàkùrú farukọ́mìnà wàhálì nọ́ọ̀sì bìlẹ̀ ìfúnmi wà á tún tààlàmù tádájọ́ bá dáni láre lórí ẹ̀bi torí pa gbó fadájọ́ kò sọ haramu di halali o ayé ni rọmọ ọ̀nà ògbèké o adájọ́ gbowó lọ́wọ́ wa wọ́n gbé àre fún wa lórí ẹ̀bi tá a jẹ́ ẹlẹ́rìí irọ́ ẹlẹ́rìí èké ọjẹ́rìí support ẹni tó fún lówó ó gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ pẹ̀lú ẹ̀rí rẹ̀ ó sọ di tẹni tí ó lẹ́tọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ kò ti di àlàálì o ìta ń jẹun á pọ̀ ń tú láti lọ́dọ̀ ọlọ́run lálùkẹ́ àmọ́ ọlọ́wọ́ gbẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fẹ́ni tọ́ lẹ́tọ̀ tàbí lálùkẹ́ àmọ́ gbogbo ń tà ń ṣe láyé àṣepamọ́ ni kò sáṣegbé ń bẹ̀ ìjọ kan ń bọ̀ tèmi àtẹ̀yìn ọ̀pàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì ẹ̀ ń bá ṣeré yọ darẹ̀ lẹ́bi láàrin ìjọ náà ẹ̀ ń bá ṣekú díẹ̀ káàtó yọ sábàmọ́ ìjọ náà yọ darẹ̀ lẹ́bi torí ẹ̀mí sọ̀rọ̀ ara mi mo rà wá tá à ń bẹ ní kalẹ̀ ayé ń bàjẹ́ lóòótọ́ o yóò sì máa bàjẹ́ sí ni illa yasha Allah ọlọ́mọdé mi àtẹ̀yìn wà náà àwọn tí ó bàjẹ́ mọ́ sì jà wà náà àwọn tí ó bà nǹkan jẹ́ ayé ń bàjẹ́ ọ̀ ń lo òpin wal asr innal insana fi khusr illa alladhina amanu wa amilu solihati wa tawasaw bil haqq wa tawasaw bis sabr. táyé bá ń lo òpin táwọn ìwà náà ṣé òfò ṣe àdánù iṣẹ́ tí ò ní wéré wa yóò kọ àwọn ẹni kan lórí ayé tán níròyìn mẹ́rin ìròyìn àkọ́kọ́ ni ìròyìn imán ìgbàgbọ́ òdodo nínú Ọlọ́run ọba dẹ́dà ọba àṣọ ọba tí ò pè méjì ọba tó pè ní kan oṣù lọ́tọ̀ láti jọ́sìn fún kò sí alágbára kankan lẹ́yìn rẹ̀ gbogbo alágbára òní ọ̀lẹ ni yóò dà lọ́la wà amílù sọ́ọ́lì lẹ́lẹ́kejì iṣẹ́ rí ní ṣíṣe ẹlẹ́ẹ̀kẹta òní dáwà ṣíṣe tawasaw bil haqqi wa tawasaw bis sabr dáwà ṣíṣe ẹ má sinmi ẹ báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run ẹ má dákẹ́ lórí máa pè yẹn sí tọ́lọ́ ń fẹ́ ẹ má dákẹ́ lórí kẹ́ ẹ rí bàjẹ́ kẹ́ ẹ sọ pé ẹ dábàjẹ́ ìdúró. kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah. àyà Ọlọ́run sọ́tọ̀ Al-Imran àyà 110 àyà àdọ́rùn Kùránì iṣẹ́ mùsùlùmí lórí ilẹ̀ ayé tọ́lọ́n torí ẹ̀ sọ pé ní eré ni wá àwa la lóore jù lórí ilẹ̀ òun náà ní sẹ́pẹ́ àmọ́ pèèyàn sí tọ́lọ́n fẹ́ àmọ́ kan tí ò dá lórí ìmánì táwa náà sì nínú Ọlọ́run ẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́ tí ń pẹ́ sí tọ́lọ́n dáwà rẹ̀ ò ní lápá. walaw amana ahlul kitabi lakana khayran lahum minhum fasiqun wa aktharuhum minhum mu'minun wa aktharuhum fasiqun. torí ẹ̀ lè jẹ́ pé ọ̀nà tí ń bẹ lọ́rùn èmi àtẹ̀yìn ìwọ̀ tí ń bẹ lọ́rùn wa ò ní wọ́n ká sí islahu laharudhi islahu nas ká tún àwọn èèyàn ṣe tún táwọn èèyàn ṣe bí taalim wà dáàwà pẹ̀lú kíkọ́ yàn lẹ́kọ̀ọ́ subject òórùn ká máa kọ́ ọmọ nílé kí ó ní school ẹ̀ máa fi wá sí kan kọ́mọ́ jù sẹ́jú méjì lọ́ọ́ fi kàn ìbàjẹ́ nahu ìbàjẹ́ economics ìbàjẹ́ mathematics ìbàjẹ́ English grammar literature ẹ fi wá sí ìṣẹ́jú méjì márùn kan nínú subject ẹ̀ ń kọ́ ma ẹ̀yin náà ti ń ṣe kanu kátẹ̀ tó sọ pé àwọn ètò à ń kọ́ yẹn ní Kùránì ẹ̀ ti kọ́ yẹn ládìsí ẹ̀ ti kọ́ yẹn fíkì tẹ́kọ̀ ẹ̀sẹ̀ pàmbélé ni
gbogbo àwọn kìnnì ká lò avenue ni ká má fi masasi kankan lẹ̀ láì máa mójútó níbi ká máa gbọ́rọ̀ lọ́wọ́ mbẹ́ gbogbo àwọn dárìsù wa màáhìdù wa ta ni ààyè rírì àwọn ọmọ sẹ́sìn Ọlọ́run ni ẹ sọ àwọn di duhat ẹ sọ àwọn di muallimu muallimat ẹ jẹ́ kí ẹ̀sìn ó dùn ìlú látọ̀rọ̀ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ kọ́ ẹ polúkà kùdí ọmọ tó ń ṣe Sheikh Abubakar Gumi Ọlọ́run kọ́ fọ̀nù kẹ́ wọn láyé àtijọ́ gbà tá a máa ń lọ ọ̀dọ̀ wọn wọ́n ní tí abábá bàbá sọ̀rọ̀ tí ó gbà tí abábá bàyà sọ̀rọ̀ tí ó gbà àsìkáwọ̀ ọmọ sílẹ̀ ké òun akọ́ta òhídìí àwọn ọmọ ó sì takò bàbá àti àwọn ọ̀nà lé lórí bídí àti ṣeríkù tán ṣe àwọn ọmọ wọn ní ó padà máa gba ìbàjẹ́ lọ́wọ́ wọn gbọ́ ọba yá ó sì padà ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ wọlé àìlèhàmù ẹ rí i pé ilẹ̀ Haúsá tẹ̀ èdò bó ti sábó ń bàdàn bó ti sábó lé Òṣogbo bó ti sábó ẹ wò wò ẹ rí i pé àwọn obìnrin lé wọ́n lọ lé kéwù ní láti tó aago 10 láàárọ̀ taago kan bá sì ti ń bí báyìí wọ́n máa darí padà lé olùkàkọ́ ń lọ lé kéwù bẹ́ẹ̀ ṣe ń kéwù tó lẹ̀ ṣé ó sì máa rìn aládó èèyàn tó ẹ̀sìn ọmọ rìn aládó èèyàn yóò máa jókòó gbáyé èèyàn èèyàn náà tún máa wúlò fáwọn ọmọ yóò máa wúlò fáwọn àrùn bẹ́ẹ̀ ṣe ó sì máa tàn nìyẹn gbogbo ilé ní káàánú ọ̀sánfàní pẹ̀lú rẹ̀ ọlọ́ba yóò jẹ́ kí wọ́n bá ta sọ ẹ lóúnjẹ ó ṣe aláǹfààní lílo rẹ̀ ọlọ́run ṣe ń rọrùn ọlọ́run bá tún Nàìjíríà ṣe o ọlọ́run bá tún orílẹ̀ ayé ṣe o ọlọ́run ṣàtúnṣe àwa náà bí tá a kù sí ṣàtúnṣe wa ọlọ́run o bí tá a da sí mọ́jà dídàkúdà bí tá a kù sí ọlọ́run ṣàtúnṣe wa ń bẹ̀ gbà tó kù tá a lò láyé ọlọ́run já lò lórí iṣẹ́ rẹ̀ mọ́jà lò lórí ìbàjẹ́ ntọ́lọ́run ṣe fún wa lórí ọlọ́run jẹ́ ọkàlẹ́jọ́ lálùbáríkà àgbàdo sí mọ́jà ọtọ́ sí wa wá àṣẹ ọlọ́dọọdún yìí ọlọ́run bá fàdúrà sí gbalẹ́sìn fáwọn elétò tí wọ́n ń ṣètò rẹ̀ ìbẹ̀rẹ̀ àtòrí Alhaji White kárí gbogbo àwọn tó ń bẹ pẹ̀lú wọn ọlọ́run gbà lẹ́sìn fún ọ ọlọ́run jẹ́ ọdún sàn kọ́ kẹ́ wọn o fàdúbáríkà sí ọ̀nà tó ń gbà rí àrísìkì tó fi ń fìnánsì tó tó báyìí ọlọ́run jẹ́ ọ̀tán lọ́wọ́ wọn ọlọ́run gbàdúrà gbogbo àná lápapọ̀ tá a náà fẹ́ dáadáa ọlọ́run ṣe fún tá a fẹ́ ọlọ́run gbé jìnnà sí wa n ti ń dùn màánú mọ́jà kan bànújẹ́ ń bẹ̀ à ń ti ń bá àánú jẹ́ ọlọ́run sọ́dí dùnú fún wa ọlọ́run gbé ìsáàmù ga ọlọ́run bí a mùsùlùmí lékè àwọn kèfèrí dàgbára padà sọ́dọ̀ mùsùlùmí tagbara bá dọdọ ajá lóore mọjà ṣèlò Ọlọ́run mọjà ajérò ẹ̀yìn fún àwọn kèfèrí fi aṣáájú lórí wọn ní Ọlọ́run kọlá àgbà tó bẹ̀rẹ̀ Ọlọ́run Rabbana afrika lẹ́yìn sọ́bùrún àtàbí takidama náà sọ́nà alalikom kafirin ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاكم الله خيرا